أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فإن أصدق الحديث كلام الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أعاذني الله وإياكم منها وأدخلني وإياكم الجنة، وبعد. السلام عليكم ورحمة الله وبركاته. أدوبة فún الله سبحانه وتعالى، أترى إكاتيجة فوجيشن لا محمد صلى الله عليه وسلم. Ìkẹ́ Allah bẹ́ẹ̀dà tí ò ní tán kó máa bá, orí àìlèjẹta Allah subhanahu wa ta'ala, èyí tí kò ní tán kó máa bá Nabi wa Muhammad sallallahu alaihi wa alihi wa sallam. Yàtọ̀ sí sunnah Nabi rẹ̀ Muhammad sallallahu alaihi wa alihi wa sallam. Gẹ́gẹ́ bá ti ń bẹ̀ ipé kó jọ kó má ṣàgbà àwọn iṣẹ́ dáadáa wa, kó ṣàmójúkú àwọn àṣìṣe wa, so àtàwọn kùdẹ̀kùdẹ̀ wa, kí Allah bẹ́ẹ̀dà má ṣàgbà lọ, kó má ṣàmójúkú ẹ̀ fún wa. À ń tọrọ lọ́wọ́ rẹ̀ bákan náà ipé èyí tí àwa àti yín tá máa sọ lọ́rọ̀, tá dẹ̀ máa ṣe níṣẹ́, kí Allah bẹ́ẹ̀dà ṣe ní tó já sí wípé a fi rí ìyọ́nú rẹ̀ láyé bí àti níjọ́ gbéǹde alkiyama. So èyí tí a sọ lọ́rọ̀, tá ṣe níṣẹ́, tá fi wá kó ìbínú ọba dẹ́dà, kí Allah bẹ́ẹ̀dà kó má ṣàlá èmi àti yín kó ń bẹ̀. A kí gbogbo wa pé assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Gbogbo ẹni tí Allah bẹ́ẹ̀dà bá ní kí wọ́n wá pẹ̀lú wa ní dédé àsìkò yìí, lórí Facebook ni, lórí TikTok ni, so à ń rọ̀ wá pé ká bá wa gbìyànjú share programu yìí, so kí Allah bẹ́ẹ̀dà kó má ṣàsan wá ní ẹ̀san olóore. A máa wò pé
irú tọ́pìkì wo la tún gbé jáde lálẹ́ yìí. So ìgbé kí ló fa ìdí tọ́pìkì yìí. So ní ètò rẹ̀ já sí pé tá bá farabalẹ̀ dáadáa tá sì tẹ̀lé wa láti gbọ́ ohun tí tọ́pìkì kó sínú. So gbogbo aná padà rí pé ohun tó ṣe pàtàkì ni ká sọ̀rọ̀ nípa. Oye. So gẹ́gẹ́ bí gbogbo a ti mọ̀ ipé ọ̀rọ̀ tiwa níbí báyìí. So kìí ṣe pé báyìí búlà ó wà bú níbi tí àwa ṣe kíni níbi táwa wà yìí. Kìí ṣe pé báyìí pè làwó wà ṣẹ́ níbi táwa jókòó sí kálukú ti mọ̀ wá pẹ̀lú yẹn. So èyí táwo ṣe níbi ìjókòó tiwa yìí gẹ́gẹ́ bí a ṣe ń rí ohun náà ni pé àwo kàkéwú. Oye. So in táwa ṣe kíni iṣẹ́ táwa gbà nìyẹn. Iṣẹ́ ká kàkéwú. Ká sì sọ ohun tí ń bẹ nínú àkọọ́lẹ̀. Oye. So ìyẹn làwa máa ṣe ní tiwa táwa bá ti ṣe yẹn. Táwa bá ti ṣe kíni tá bá ti yanjú yẹn tọ́ ohun tó bá wọn kálukú kó wọn máa sọ. So tiwa ní pé ká yànnà náà tí ń jẹ́ ojú òdodo fáwọn èèyàn. So tọ́pìkì yìí ó jáde lórí ọ̀rọ̀ kan tí Àfá Suleiman Faruk Oníkíjìpá sọ. Oye. Nípa Ibrahim Inyas Al-Kaulahi. Oye. So do Ibrahim Inyas Al-Kaulahi kìí ṣe àkọ́kọ́ gbà tí a ti ń sọ̀rọ̀ nípa rẹ̀ rí fẹ́ni tó bá tẹ̀lé àwọn ìdánilẹ́kọ̀ọ́ wa dáadáa. So yóò máa pé Ibrahim Inyas Al-Kaulahi ẹni tó já sí wípé a ti sọ̀rọ̀ rẹ̀ gan ni. So a ti wí àwọn ohun tó pọ̀ nípa rẹ̀ pẹ̀lú àkọọ́lẹ̀. So tí è ṣe pé báyà parọ́ mọ́ tí ń bẹnu àwọn àkọọ́lẹ̀ rẹ̀ òun la fi ṣe kíni òun la fi ń sọ̀rọ̀ nípa rẹ̀. Oye. Tọ́ ọ̀rọ̀ tí Àfá Suleiman Faruk Oníkíjìpá wá sọ. Do àwọn ọmọ ìyá ti ṣọ́rẹ̀ yẹn pẹ̀lú mi lọ́jọ́ tó ti pẹ́ but due to wípé ẹ̀mọ̀ ètò pọ̀ lọ́wọ́ wa. So a fẹ́ sọ̀rọ̀ lórí eléyìí a fẹ́ ṣe rọ́dù fún eléyìí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn kíni nínú àwọn ètò tó yá sí wípé ìtàlọ́bẹ̀ ẹ̀dàbá ní kí ó bọ́ sí tọwọ́ wa a máa ṣe. So ó wá sí mi lẹ́mi pé wọ́n sẹ́ndì fídíò wọn yìí sí mi nígbà kan ìgbà tí mo wá gbọ́ mo wá ní tọ̀ ó ti wá dá báyìí. So ajá sí wípé agbédanilẹ́kọ̀ọ́ jáde nìyẹn. So agbédanilẹ́kọ̀ọ́ jáde wípé Ibrahim Inyas ọmọ iná ni. So ìdánilẹ́kọ̀ọ́ náà ni pé tọ́pìkì ni o. Oye. Ibrahim Inyas ọmọ náà ni. Ibrahim Inyas fáwọn tó ń bẹ lórí Facebook is in hellfire. So ọ̀rọ̀ yìí ẹni tó bá kọ́kọ́ gbọ́ náà ẹ mọ̀ wípé látìgbà tèmi ti ń sọ̀rọ̀ lórí Facebook. So táwọn èèyàn ti ń gbọ́rọ̀ mi tó ń ti bí mo ṣe máa ń kó ìyà fún Tìjàní àtò tó ń ti bí Tìjàní àṣẹ máa ń jẹ́yà lọ́wọ́ mi tó ẹ rí pé n fi ọjọ́ kan sọ wípé ọmọ náà ni Ibrahim Inyas. Ẹni tó bá ṣàkíyèsí yóò mọ̀ wípé n fi ọjọ́ kan sọ wípé Ibrahim Inyas ọmọ náà ni. Kéwú ti débi tó já sí wípé ẹ̀kọ́ ti débi tó já sí wípé a ti wá ṣe kíni a ti wá wí báyìí wípé ọmọ náà ni kíni ọmọ náà ni Ibrahim Inyas. Oye. Ìdí tá fi lọ́mọ náà ni Ibrahim Inyas yóò hàn sí gbogbo wa yóò clear sí gbogbo wa. So èmi kọ́ mo pé Ibrahim Inyas lọ́mọ náà. Èmi kọ́ ni mo fẹ́ dájọ́ ọ̀nà fún Ibrahim Inyas. Àwọn Tìjàní àgankan náà ni wọ́n dájọ́ ọ̀nà fún Ibrahim Inyas. So ẹ̀wọ̀n máa nínú ẹ̀sìn wa ẹ mọ̀ pé ẹ̀sìn Súfí wallahi gẹ́gẹ́ bá ṣe ń sọ fún irọ́ ní ẹ̀sìn yẹn. Tí Súfí ò bá fi lè parọ́ fa kò sí tí wọ́n fẹ́ ṣe lẹ́sìn. Tí Súfí ò bá hunrọ́ barakallahu fikum kò sí tí Súfí fẹ́ ṣe ní kíni kò sí tí Súfí fẹ́ ṣe ní ẹ̀sìn. Torí ẹ̀ ni al-Imam Suyuti
nínú alfiya rẹ̀ oye lórí ilmu al-hadith alfiyatu al-imam as-Suyuti fi ilmi al-hadith ìgbà tí ń sọ̀rọ̀ ìgbà tó débi tó ti fẹ́ máa sọ̀rọ̀ nípa al-mawdu' oye àgbélẹ̀rọ ọ̀rọ̀ tó yá sí pé wọ́n sì lẹ́mà nabi sallallahu alaihi wasallam ìgbà tó débi tó ti fẹ́ máa sọ̀rọ̀ nípa rẹ̀ pẹ̀lú orin al-imam as-Suyuti ìwọ̀n ka oníranran àwọn àgbákò òpùrọ́ àwọn ògbóǹtarìgì òpùrọ́ tó yá sí pé oye wọ́n máa ń hun rọ́mà nabi sallallahu alaihi wasallam ìwọ̀n ka sufiyatun qad wada'u àwọn tí wọ́n burú jù àwọn ẹni tí wọ́n ṣe kíni tí wọ́n burú jù nínú àwọn tí wọ́n hun rọ́ against nabi sallallahu alaihi wasallam ó ní sufiyatun àwọn náà ní sufi qad wada'u al-imam Suyuti ó ní wọ́n ti ṣe kíni wọ́n ti rọ ọ̀rọ̀ oye wọ́n rọ ọ̀rọ̀ tí wọ́n sì rọ yìí wọ́n ti ma nabi sallallahu alaihi wasallam ọ̀rọ̀ tí wọ́n rọ yìí wọ́n ti ma Allah subhanahu wa ta'ala àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn oríranà bọ́n ṣe máa ń rọ ọ̀rọ̀ al-imam Suyuti wọ́n sọ pé muhtasibina al-ajra fima yadda'u tó ń ti bí wọ́n ṣe rọ ọ̀rọ̀ yìí tó yá sí pé àgbélẹ̀rọ ọ̀rọ̀ ni wọ́n ń gbé káàkiri oye muhtasibina al-ajra wọ́n tún retí ẹ̀san lórí ohun tí wọ́n rọ fima yadda'u níbi àpèmára ohun tí wọ́n ṣe kíni tí wọ́n ń pàpè máa rẹ̀ níbi kílèmù tí wọ́n ṣe kíni tí wọ́n ń kílèmù so wọ́n ń kílèmù nǹkan tí ò rí bẹ́ẹ̀ wọ́n tún máa wá retí ẹ̀san lórí rẹ̀ al-imam Suyuti ló sọ ẹ̀sìn al-imam Suyuti nínú àwọn ẹni tó yá sí pé àwọn súfí wọ́n fẹ́ máa ń sọ pé al-imam Suyuti èèyàn wọn ni so súfí náà ní nǹkan kan bẹ́ẹ̀ òun náà ló ń sọ pé àwọn tí wọ́n burú jù tí wọ́n léwu jù níbi ìhun ọ̀rọ̀ má nábì nínú alfiya rẹ̀ ló ti sọ òun náà làwọn súfí wallahi ṣẹ́rí tí al-imam Suyuti sọ yìí bó ṣe rí gẹ́lẹ́ náà nù wọ́n kan jòkó wọ́n sì hun kankan wọ́n sì jùmọ́ nábì sallallahu alaihi wa alihi wasallam wọ́n kan jòkó wọ́n rọ nǹkankan wọ́n sì lẹ́mà nábì wọ́n kan rọ nǹkankan wọ́n sì gbé jáde wọ́n sì lẹ́mà Allah subhanahu wa ta'ala so eléyìí tó yá sí pé ẹni tó bá tẹ̀lé àwọn ìdánilẹ́kọ̀ọ́ wa lórí Tìjàníyà lọ́pọ̀lọpọ̀ yóò ti rí àwọn nǹkan tá à ń sọ yìí wọ́n rọ àwọn àgbákò ọ̀rọ̀ má nabi sallallahu alaihi wasallam tọ́ ọmọ nínú ẹ̀sìn wa àwántí wa àìṣe takfiriya àwẹ́ sì fi èèyàn wọ náà àyàfi ẹni tó bá dájú pé ó kú sórí ẹbọ ta sì rẹ́rì àmọ́ tó ń ti bẹ́ẹ̀ náà látọjọ́ tà ti ń sọ̀rọ̀ àlọ́mọ náà ni Ibrahim Inyas àbí bẹ́ẹ̀ kọ́ àmọ́ lálẹ́ yìí so a wọnú tíra àwọn Tìjàníyà oye àwọn gan fúnra lára wọn ni wọ́n ṣe ìdájọ́ náà fún Ibrahim Inyas àmọ́ kó tó di pé a lọ ẹjá gbọ́ọ̀rọ̀ Àfá Suleiman Farouk ní Kíjìpá ní tá a fẹ́ ti torí ọ̀rọ̀ wọn sọ̀rọ̀ yìí oye ẹ jẹ́ ká gbọ́. Èèyàn tí ń tako gíga Ṣéhù Ibrahim fábárẹ̀ èèyàn tí ń tako gíga Ṣéhù Ibrahim ababárẹ̀ èèyàn tí ń bẹ̀rẹ̀ táǹkà Sheikh Ibrahim ababárẹ̀ èèyàn tí wọ́n mọ bí Ṣéhù. Ṣé Ibrahim wá yé ló wáyé pé báwọn ṣe tó yìí tí ó wáyé pé máa ń fàdí Ṣéhù kan máa rètí wọn Ṣéhù ní àṣírí bíbí àwọn àgbàsírí tọ́jú àwọn ọdẹ àbáwọn ti gbà kò sí nǹkan ara ìmájì ni ó ní wípé látọ̀ àti sọ̀rọ̀ ọmọ tó ti rí sọ̀rọ̀ kọ̀wọ̀ bá dé bí ó bá rí sí ìdúnjẹ làmà sọ̀rọ̀ táwọn ọmọ bí ó bá rí sí ìdúnjẹ làmà. Olùfọwọ́ tuntun yóò ní gbogbo àkókò òun pátápátá. Wọ́n sọ àátí. Ṣé òun kan pèsè lókè ni àwọn oníṣẹ́ tó wọ̀ kan ṣe lọ́dọ̀ àwọn àfá? Ọ̀gbìn tí ó sọ àyà. Tó a bá rí èèyàn tí ìgbà Ṣéhù Ibrahim. Àbábárẹ̀ èèyàn tí bẹ̀rẹ̀ táǹkà Sheikh Ibrahim. Àbábárẹ̀ èèyàn tí wọ́n mọ bí Ṣéhù ṣe tó. Ìgbé bóun ṣe mọ bí Ṣéhù Ṣéhù. Ṣé Ibrahim wá yé ló wáyé pé báwọn ṣe tó yìí tí ó wáyé pé máa ń fàdí Ṣéhù kan máa rètí wọn Ṣéhù ní àṣírí bíbí àwọn
àgbàsí ní tọ́jà wọn ọdẹ àbáwọn ṣe gbà kò sí nǹkan kan ara ìmájì ni ó ní wípé sọ̀rọ̀ ọmọ tó ti rí sọ̀rọ̀ ọmọ bá dé nínú bá ní sí ìtúnjẹ ìlànà sọ̀rọ̀ ọmọ nínú bá ní sí ìtúnjẹ ìlànà. Olùfọwọ́ tuntun bẹ́ẹ̀ ni gbogbo àkókò òun pátápátá wọ́n sọ àátì. Ṣé òun kan pèsè lókè ni àwọn oníṣẹ́ tó wọ̀ kan ṣe lọ́dọ̀ àwọn àfáà? Ọ̀gbìn tí wọ́n sọ àátì. Gbogbo alágbọ́n tí Àfá Suleiman Farouk ní Kíjìpá sọ, gbogbo alágbọ́n tí wọ́n wí, àbí bẹ́ẹ̀ kọ́, nípa pé ẹni tí ó bá ń sọ̀rọ̀ Ibrahim Inyas bákan oye ojú tóun fi ń ríra rẹ̀ iná ní fi ń wo Ibrahim Inyas oye ipe Ibrahim Inyas sọ pé gbogbo àsìkò ń pátápátá òun dedicate ẹ̀ fún ìfẹ́ annabi àti ìṣàsàlátù fún annabi sallallahu alaihi wa alihi wasallam. Ipe pẹ̀lú ìfẹ́ annabi sí ni òun fi di ohun tó tóbi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. So eléyìí náà nínú àwọn àpèmọ́ra tó yá sí pé àwọn Ibrahim Inyas máa ń ṣe kí ni wọ́n máa ń pàpè mọ́ra rẹ̀ náà ni. Àmì wa nínú ẹ̀sìn wa ẹjá wọnú kéwú. Oye àkọ́kọ́ náà Ibrahim Inyas ní Ibrahim Inyas ó parọ́ mọ́ Nabi sallallahu alaihi wa alihi wasallam. Ibrahim Inyas ó parọ́ mọ́ Ahmadu Tijani. So nǹkan méjèèjì yìí ni ta tẹ̀fẹ́ bí ó dẹ̀ ọ̀rọ̀ wa lé lórí. Ẹ mọ̀ pé ìparọ́ mọ́ Nabi sallallahu alaihi wasallam nínú ẹ̀ṣẹ̀ tó tóbi ni, tó yá sí pé ẹni tó bá ṣe yóò máa ṣe kí ni kó máa tètè wá àga rẹ̀ tí ó fi ṣe kí ni tí ó fi jòkó núná. Man kadhaba alayya muta'ammidan falyatabawwa maq'adahu minan nar. Oye tọ́ ṣe wá rí in tí Ànábì sallallahu sọ yìí pípẹ́ ẹni tó bá ṣe kí ni tó bá parọ́ mọ́ òun, ẹni tó bá fi lè máa tó fojúlẹ̀ parọ́ mọ́ wọn Ànábì sallallahu alaihi wasallam, kí irú èèyàn bẹ́ẹ̀ kó ṣe kí ni kó tètè wá àga tí ó fi jòkó nínú náà. So nínú riwaya mi kó ń tọ̀hún ya tètè wọ́ náà. Ṣe rí khususiyya yìí tí ń bẹ fún Ànábì, ọmọ kéwu Ahmadu Tijani kan mùrídì rẹ̀ kan oye As-Susi An-Nadhifi ó sọ pé khususiyya yìí náà ipe ń bẹ fún Ahmadu Tijani. Èyí ń bẹnu Ad-Durratul Kharida á sọ̀rọ̀ díbẹ̀ insha Allahul Azim. Ipe ẹni tó bá parọ́ mọ́ Ahmadu Tijani náà, ẹni tó bá fi lè parọ́ mọ́ Ahmadu Tijani, ipe kí ó ń tọ̀ òun yá ṣe kí ni kó yá wá ẹni tó bá fi lè parọ́ mọ́ Ahmadu Tijani ibùjókò rẹ̀ inú náà ni. Bó ṣe sọ sínú orin náà ni. Ẹ̀mí wa nínú ẹ̀sìn wa Ibrahim Inyas oye ó ń sọ nínú Jawahiru Rasail nínú jùzù alákọ̀ọ́kọ́, nínú kíni jùzù alákọ̀ọ́kọ́ oye Ibrahim Inyas ó ń sọ nínú Jawahiru Rasail nínú jùzù alákọ̀ọ́kọ́ page 128. Ibi tí mo ń lọ fún Àfá Suleiman Farouk ní Kíjìpá gangan. So oye àwọn àgbààgbà wọn yíò ni mo nídì níbi àwọn ọ̀rọ̀ tá ń sọ. Tọ́ Ibrahim Inyas ń sọ nínú Jawahiru Rasail jùzù alákọ̀ọ́kọ́ page 128 níbi الرسالة السادسة والعشرون من الفتاوى
lẹ́tà ẹlẹ́ẹ̀kẹ́ 26 nínú àwọn risalat nínú àwọn rasailu Ibrahim Inyas. Ibrahim Inyas sọ pé fa'lamu anni wala hawla wala quwwata illa billahi al-aliyyil azim. Ipe ẹlọ lè máa ipe dájú ohun Ibrahim Inyas lẹ́yìn gbà tó sọ bẹ́ẹ̀ tán ní wala hawla wala quwwata illa billahi al-aliyyil azim. So kí ló ní kí wọ́n lọ lè máa oye ó ní kí wọ́n lọ lè máa ipe sami'tu min lisani man la yantiqu anil hawa. Ipe òun gbọ́ látorí ahọ́n ẹni tó já sí wípé kò lè sọ̀rọ̀ láti inú ìfẹ́nú, ẹni tó já sí pé kò lè fìfẹ́nú sọ̀rọ̀. Ipe òun gbọ́ látẹnu ẹni tó já sí wípé kò lè fìfẹ́nú sọ̀rọ̀ látorí ahọ́n ẹni tí ò lè fìfẹ́nú sọ̀rọ̀. Tálẹ́ nínà manil ladhi la yantiqu anil hawa, tálẹ́ ní tí è sọ̀rọ̀ láti inú ìfẹ́nú. Annabi wa Muhammad sallallahu alaihi wasallam. Oye, so wala yantiqu anil hawa in huwa illa wahyun yuha. Al-Qur'ani náà sọ fún wa bẹ́ẹ̀. Ìgbàna sallamu kò ní sọ̀rọ̀ láti inú ìfẹ́nú bí kìí ṣe pé wáyí tí wọ́n fi ránṣẹ́ sí òun ni ó fi ṣe kíni òun ni ó fi sọ̀rọ̀. Lọ́wọ́ kan Ibrahim Inyas sọ pé òun gbọ́ látorí ahọ́n Nabi sallallahu alaihi wasallam. Ipe kíni alla yadurrani makhluqun asla. Ipe ẹ̀dá kankan ò ní ṣe kíni kò ní fara ní mí rárá àti rárá. Ka'inan man kan. Oye, ka'inan man kan. Ẹnikẹ́ni tó bá lè wù kó jẹ́, ẹni yòówù tó bá lè wù kó jẹ́. Ibrahim Inyas sọ pé Ànábì sọ pé ẹ̀dá kankan ò ní fara ní òun. Ó wá ń sọ pé waqad u'titu min al-umri atwala ma u'tiya liwalidayya aw liwalidi rahmatullahi alayhi. Ibrahim Inyas wá ń sọ pé wọ́n sì fún òun nínú ọjọ́ orí, oye, wọ́n fún òun nínú ọjọ́ orí ohun tó já sí wípé ó gùn ju ọjọ́ orí tí wọ́n fún bàbá òun lọ. Wọ́n fún òun ní ẹ̀mí gúngùn ní èyí tó já sí wípé ó gùn ju ti bàbá rẹ̀ lọ. So Ibrahim Inyas sọ̀rọ̀ yìí, ó sọ pé Ànábì sallallahu ló sọ pé òun gbọ́ látẹnu Ànábì sallallahu alaihi wasallam. Ìwọ ni Ibrahim Inyas ti gbà. Wallahi ń bẹ́nu Jawahir Rasail àwọn Tijani á sì ń gbé káàkiri. Oye, àwọn Tijani á sì ń gbé káàkiri. Àkọ́kọ́ náà ọ̀rọ̀ pé òun gbọ́ látẹnu Ànábì sallallahu alaihi wasallam tánàbí sallallahu sọ pé nǹkan kan ò ní fara ní ohun Ibrahim Inyas. Oye, ipe alla yadurrani makhluqun asla ka'inan man kan. Ipe ẹ̀dá kankan ò ní fara ní èmi Ibrahim Inyas. Ipa Ànábì sallallahu sọ bẹ́ẹ̀ fún ipe ẹnikẹ́ni tó bá lè wù kó jẹ́ kò lè fara ní ohun Ibrahim Inyas. Ibrahim Inyas wallahi ó parọ́ mọ́ Ànábì ni. So ìwọ tó jẹ́ Tijani tó jẹ́ Sufi tó wà ń bí, bẹ̀rù Allah bẹ́ẹ̀dà fún ẹ̀mí ara rẹ̀, bẹ̀rù alkiyama rẹ̀, bẹ̀rù ọjọ́ tí wọ́n nìkan ó dá wà nínú sàárè, bẹ̀rù ìdú rẹ̀ níwájú Allah subhanahu wa ta'ala. Ìwọ gánà nínú ara rẹ̀ ó máa mọ̀ pé irọ́ ni Ibrahim Inyas pa mọ́ Ànábì bí. Oye, tọ́ Ibrahim Inyas tó sọ ipá Ànábì sọ fóun wípé ẹ̀dá kankan, ipò òun gbọ́ lẹ́nu Ànábì pé ẹ̀dá kankan ò ní fara ní òun. Oye báyìí. So Ibrahim Inyas yẹn náà ni wọ́n sọ ní page 27 nínú Jawahir Rasail bí nínú juz'u alákọ̀ọ́kọ́. Oye, so Ibrahim Inyas ni wọ́n sọ fún wa ń bẹ̀ ní page 32, yes. So níbi ar-risalatu ar-rabi'atu ashar, oye, min al-wasaya, page 32. Ibrahim Inyas ni wọ́n sọ fún àwọn èèyàn náà ń bẹ́ pé wa'lamu anni ala sighari sinni, ẹlọ lè máa dájú ohun Ibrahim Inyas tó ń ti ọjọ́ orí ohun tó kéré, wa qusuri ilmi àti ìmọ̀ ohun tó kéré, wa da'fi àti lílẹ̀ ohun fi din níbi ẹ̀sìn. Ó ní udhitu fillahi haqqal idhaya. Ó ní wọ́n fara ní ohun lójú ọ̀nà Allah bẹ́ẹ̀dà ní pàápàá ìfẹ́ ara ní pàápàá ìnira. Oye,
wa ramawni bil kufri ipe wọ́n dẹ̀ lẹ̀ òun pẹ̀lú pé òun ti ṣe kufru wa tafassuq àti pé òun ti ṣe kíni òun ti ṣe fisq wa tahlilil haram wa qat'il arham àti pé òun ṣe nǹkan ìwọ̀ ní halali bẹ́ẹ̀ dẹ̀ ní lóòótọ́ ni gbogbo ẹ̀ ń bẹnu àwọn kan yìí ń bẹnu àkọọ́lẹ̀ Ibrahim Inyas wa qat'il arham wọ́n dẹ̀ lẹ̀ òun pé òun jókun ẹbí wa ifsadi tariqati shaykh bi idkhali ma laysa fiha wa iftira'il kadhibi ala Allah ipe wọ́n dẹ̀ lẹ̀ òun pẹ̀lú pé òun bá tọ̀ríkọ̀ Ahmadu Tijani jẹ́ pẹ̀lú pé òun mú ohun tí ò sí nínú rẹ̀ òun mú wọnú ẹ̀ pẹ̀lú pé òun mú ohun tí ò sí nínú rẹ̀ òun mú wọnú ẹ̀ ipe wọ́n lẹ̀ òun bẹ́ẹ̀ ní tí mo fẹ́ lò bí báyìí ó lọ báyìí àkọ́kọ́ náà Ibrahim Inyas ní òun gbọ́ látọ̀dọ̀ Ànábì ipá ní ọ̀sálàmù sọ pé nǹkan kan nù tálọ́bẹ̀ dáadáa ò ní fara ní ohun Ibrahim Inyas àmọ́ ní bíbá Ibrahim Inyas ń fi rinlẹ̀ pé nígbà tí ọjọ́ orí òun kéré so àti ìmọ̀ òun kéré níbi ọ̀rọ̀ ẹ̀sìn ipe wọ́n fara ní òun ní pàápàá ìnira so tọ́ ta ní ń parọ́ báyìí so Ibrahim Inyas ní Ànábì ní wọn ní fara ní òun oye ipe wọn ní fara ní àmọ́ wọ́n ti fara ní Ibrahim Inyas ìyẹn bẹ́ẹ̀ then ẹlẹ́ẹ̀kejì níbi tí Ibrahim Inyas ti ń sọ pé wọ́n lẹ̀ òun pẹ̀lú pé wọ́n lẹ̀ òun pẹ̀lú pé òun fi tí ò sínú tọ̀ríkọ̀ Ahmadu Tijani sínú rẹ̀ ṣé wọ́n parọ́ mọ́ Ibrahim Inyas oye lára ibi tí mò ń lọ nù so àkọ́kọ́ náà ó parọ́ mọ́ Nabi sallallahu alaihi wasallam oye ó parọ́ mọ́ Nabi sallallahu alaihi wa alihi wasallam then ẹlẹ́ẹ̀kejì nínú ibi tí ó ti nàrétì bí wọ́n ṣe ṣe ṣùtá fóun wọ́n ṣe ṣe jàmbá fóun oye so ó sọ̀rọ̀ kan ipé wọ́n lẹ̀ òun pẹ̀lú ipò òun bá tọ̀ríkọ̀ Ahmadu Tijani jẹ́ òun sì mú ohun tí ò sínú rẹ̀ òun mú wọnú rẹ̀ ok mo fẹ́ gbéṣẹ́ kan fún gbogbo Tijani ayé ibi tí mo wá ń lọ gangan nù tí mo fi ní Ibrahim Inyas ọmọ náà ni ẹ̀yin Tijani náà lẹ́ẹ̀dájọ́ rẹ̀ fúnra yín dákun mo fi Ọlọ́run bá mo fi bẹ̀ ọ́ tó bá di pé bóyá gbé ọ wọlé dákun má bàa tó ẹjọ́ mo fi alọ́bẹ̀ẹ́dà mo fi bẹ̀ ọ́ ó rí pé èmi tí mo wà ń bí kìí ṣe pé bóyá ẹjọ́ mo kàn tó mo ń ka tí ń bẹ nínú tíra àwọn àfáàyìn ni so mọ́ wàá wọlé kó kàn wá bá mi tó ẹjọ́ ń bí oye so ìyẹn jẹ́ bó ṣe lóun jẹ́ iṣẹ́ sí wa nìyẹn Ibrahim Inyas oye nínú jàwá nínú Jawahirur Rasail yìí náà oye nínú Jawahirur Rasail yìí náà so jùzù ẹlẹ́ẹ̀kejì page 60 page 60 oye fún wọ́n tó bá ń dáùtì pé kíní Jawahirur Rasail rẹ̀ òun ní wájú mi oye ọ̀pọ̀lọpọ̀ náà àwọn tíra àwọn àfáà ní bẹ̀lẹ́gbẹ̀ mi tọ́ ní page 60 nínú Jawahirur Rasail jùzù ẹlẹ́ẹ̀kejì nínú rẹ̀ Ibrahim Inyas ń sọ̀rọ̀ bọ̀ ni oye Ibrahim Inyas ìgbà tó dé ìsàlẹ̀ ó wá sọ pé الشيخ التيجاني يقول في جواهر المعاني Ibrahim Inyas sọ pé Shehu Tijani ìyẹn Ahmadu Tijani ó ní Ahmadu Tijani ń sọ nínú Jawahirul Ma'ani sọ́ra rẹ̀ Ibrahim Inyas ti dé ó ní nínú Jawahirul Ma'ani nínú kíni Jawahirul Ma'ani àfọ́ oníkejì pa Ibrahim Inyas ó ní nínú Jawahirul Ma'ani so oye a mọ̀ pé tí Ibrahim Inyas bá parọ́ mọ́ Ànábì kò lè jọ wọ́n lójú torí nọ́mà nínú ẹ̀sìn Tijaniya ni nínú ẹ̀sìn Sufi ni kàn parọ́ mọ́ Ànábì gẹ́gẹ́ bí As-Suyuti ṣe sọ ipe wa sharruhum sufiyyatun qad wada'u muhtasibina al-ajra fima yad'u oye gẹ́gẹ́ bí As-Suyuti ṣe sọ ó lè má jọ wọ́n lójú pé parọ́ mọ́ Ànábì àmọ́ ìparọ́ mọ́ Ahmadu Tijani ǹjẹ́ mọ̀ pé rídà ni nínú Tijaniya then
bẹ́ẹ̀ dẹ̀ ni ẹni tó bá parọ́ mọ́ Ahmadu Tijani yóò wọ̀ná ọmọ náà ni kò sọ́gbọ́n rẹ̀ lọ́dọ̀ àwọn Tijaniya tó sì wà lákọọ́lẹ̀ wọn. Ní ìsìn ọ̀rọ̀ tí mo fẹ́ kà yìí ó ṣe pàtàkì lọ́pọ̀lọpọ̀. So Àfá Suleiman Farouk Oníkíjìpá àtàwọn àgbààgbà Tijaniya wọ́n ní iṣẹ́ tí wọ́n ṣe fún wa, oye wọ́n sì ní ìgbìyànjú tí wọ́n ṣe fún wa, oye àwa lérò pé wọ́n lè ṣiṣẹ́ náà wọ́n sì lè ṣe ìgbìyànjú ọ̀hún. So lórí ohun tí mo fẹ́ kà jáde yìí látinú Jawahirur Rasail, òun ni pé Ibrahim Inyas sọ pé Ahmadu Tijani sọ nínú Jawahirul Ma'ani kí ló wí? Ó ní haqiqatu tawhid la tudrak, pàápàá ìṣe Allah bẹ́ẹ̀dà lọ́kan, pàápàá tawhid bí tawhid ṣe jẹ́ gẹ́gẹ́ la tudrak, èyàn ò lè ṣe kíni, èyàn ò lè mọ̀, èyàn ò lè lépa báyìí mọ̀ rẹ̀. So oye ó ní li'annaka ma dumta taqulu mawjud, nítorí lópin ìgbà tó bá ń sọ pé nǹkan kan bẹ, lópin ìgbà tó bá sọ pé nǹkan kan bẹ, wallahu mawjud, bẹ́ẹ̀ dẹ̀ ni Allah bá dẹ́dà náà ń bẹ, fathamma ithnan. So ajá sí pé nǹkan méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ní ń bẹ ní ọ̀gángan nìyẹn. Oye Ibrahim Inyas wá ń sọ pé aina tawhid, ipe ibo wà ní tawhid wà, tó bá já sí wípé nǹkan tó ń bẹ ó ti pé méjì. Tó bá sọ pé òkè nǹkan kan bẹ o, ẹ mọ̀ pé àwa ẹ̀dá Allah bẹ́ẹ̀dà ní ìsìn àwa náà ṣe kí ni, à ń bẹ pẹ̀lú pé Allah bẹ́ẹ̀dà ó ṣe kí ni, ó àwùjádà wa, ó jẹ́ ká bẹ, ó dá wa, àbí bẹ́ẹ̀ kọ́. Tọ̀tíyàn bá wá sọ pé ẹ̀dá ń bẹ, ẹ̀dá tí Allah bẹ́ẹ̀dà jẹ́ kó bẹ, so àti Allah bẹ́ẹ̀dà gan fúnra lára rẹ̀ tíyàn bá sọ pé òun náà ń bẹ. Ibrahim Inyas sọ pé Ahmadu Tijani sọ pé ajá sí pé nǹkan méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ní ń bẹ lọ́gangan, ibo wá ní tawhid wà. That is ohun tó yẹ kó, ìgbàgbọ́ tó yẹ kó ní ni pé so gbogbo ohun tí ń bẹ pàrọ̀, so ìgbàgbọ́ tó yẹ kó ní ni pé Allah bẹ́ẹ̀dà ní nǹkan ní ń bẹ, kò sí nǹkan míì tó ń bẹ mọ́. So ìgbàgbọ́ wahdatul wujudi nìyẹn. So àmọ́ ìyẹn lọ síbẹ̀ yẹn ní alẹ́ yìí, ìyẹn wọnú ibẹ̀ yẹn ní kíni, ìyẹn wọnú ibẹ̀ yẹn lálẹ́ yìí. Ibi tí mò ń lọ gan òun náà ni ọ̀rọ̀ tí Ibrahim Inyas sọ pé Ahmadu Tijani ló sọ nínú Jawahirul Ma'ani. Oye tọ́ ṣe rọ́rọ̀ tí Ibrahim Inyas sọ yìí tó sọ pé Ahmadu Tijani sọ pé ń bẹnu tó sọ pé ń bẹnu Jawahirul Ma'ani, wallahi mo fi Ọlọ́run ọba tó dá mi mo fi búra, mo fi ọba tó dá mi mo fi búra, tí mo bá rí Tijani tó bá lè bá mi mú wá nínú Jawahirul Ma'ani, tí Tijani kan bá wà tó lè mú wá fún mi nínú Jawahirul Ma'ani, ń ṣe Tijani lónìí. Tí mo bá rí Tijani kan tó lè sọ bí tí ọ̀rọ̀ yìí wà nínú Jawahirul Ma'ani fún mi Ahmad Yelman Yusuf, mo ṣe tán àti ṣe Tijani lónìí, mo ṣe tán àti padà sí di Tijani. Ẹ mọ̀ pé a ti ṣe rí, wallahi a ṣe Tijani dáadáa. Àmọ́ ní alẹ́ yìí o, ọ̀rọ̀ tí Ibrahim Inyas sọ pé Ahmadu Tijani sọ pé ń bẹnu Jawahirul Ma'ani yìí, oye torí à ń sọ fún pé Ibrahim Inyas ń pa irọ́, ó ń parọ́ mọ́ Nabi sallallahu alaihi wasallam. Bí Ibrahim Inyas ó ṣe jòkónù tí ó máa hun rọ́, tí ó máa hun rọ́ mọ́ Nabi sallallahu, tí ó máa pàpè mọ́ra oríṣiríṣi nǹkan látọ̀dọ̀ Nabi, gẹ́gẹ́ bí Ahmadu Tijani náà ṣe ṣe, tí ó jókòó tí ó hun rọ́, tí ó pàpè mọ́ra nǹkan kan látọ̀dọ̀ Nabi sallallahu alaihi wa alihi wasallam, àbí bẹ́ẹ̀ kọ́. So bẹ́ẹ̀ náà ṣẹ́ríta bá ń sọ eléyìn wọ́n máa sọ pé kìíní kan ní ìsìn Ibrahim Inyas parọ́ mọ́ Ahmadu Tijani, ẹ bá wa ẹ fún wa, mò ń wá Tijani tí ó sọ bí tọ́rọ̀ yìí wà fún wa nínú Jawahirul Ma'ani. So tọ́ ṣẹ́ wá rí bákan méjì ni, ìkannú méjèèjì ni, nínú kí ẹ wá ọ̀rọ̀ yìí jáde nínú Jawahirul Ma'ani, oye so jùzọ ẹlẹ́kẹta, nínú kẹ wá ọ̀rọ̀ yìí jáde wá nínú Jawahirul Ma'ani, àbí kẹ gbé ìdájọ́ tí ìkannú àwọn àfáàyín tó gbélé ẹni tó bá parọ́ mọ́ Ahmadu Tijani nínú Ad-Durratul Kharida, nínú Ad-Durratul Kharida Sharhul Yaqutatil Farida tí As-Susi An-Nadhifi jùzọ ẹlẹ́kẹta, oye ní page 207, ní page kíni, page 207. So wọ́n bó ní bọ̀ ní o, ìgbà tó wá débì kan, oye wọ́n wá ń sọ pé la takdhibu anin nabi,
wa sahbihi wal ulama'i nujabi má parọ́ nípa annabi àtàwọn sàábé rẹ̀ àtàwọn olùmọ̀ tó já sí wípé ọ̀jọ̀gbọ́n ni wọ́n. Oye, ó sọ pé falyatabawwa maq'adan fin nari, kó yá tètè wá àga nínú náà man iftara ala nabil muqtari, ẹni tó bá fi lè parọ́ tó bá fi lè hun irọ́ lórí annabi sallallahu alaihi wasallam ẹni ta ṣàlẹ́sà. Ó wá sọ pé kadhaka muftarin ala Tijani, so wọ́n wá sọ pé gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ẹni tó já sí wípé ó ń hun irọ́ nípa Ahmadu Tijani tí ń parọ́ mọ́ Ahmadu Tijani, oye gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà òun náà, oye báyìí maq'aduhu yakunu fin nirani, ibùjókòó rẹ̀ inú náà ni ibùjókòó rẹ̀ wà, inú náà ni ibùjókòó rẹ̀ wà. Àfá Suleiman Faruq ní Kíjìpá, ẹ bá wa wá ọ̀rọ̀ tí Ibrahim Inyas sọ pé ń bẹnu Jawahirul Ma'ani yìí tó sọ pé ash-shaykhu Tijani yaqulu fi Jawahiril Ma'ani, tó sọ pé Shehu Tijani sọnù Jawahirul Ma'ani, ọ̀rọ̀ tí Ibrahim Inyas sọ pé Ahmadu Tijani sọnù Jawahirul Ma'ani yìí, so a ní díẹ̀ ní láti inú Jawahirul Ma'ani. So èmi kọ́ ní sọ fún yín pé Ibrahim Inyas sọmọ náà ni, ẹ̀yin náà lẹ́ ṣe ìdájọ́ rẹ̀ fúnra yín wallahi. So ẹ́rì pé mi ò ní máa bá yín dráàgì so tó ń dámọ̀ kan tí ó kẹ́kọ̀ọ́ kan tí ó dá nǹkan mọ̀ ń pa ẹ̀sìn tó bá sọ kẹ́tẹ̀kẹ́tẹ̀ kan ò ní máa bá wọ̀ bẹ̀yìn. Àwọn ò gbé kéwú síwájú ni torí kó lè bá ṣe kíní kó lè bá kẹ́kọ̀ọ́ kó lè bá rí mọ̀nà dáadáa. So ẹ́rì pé gbogbo nǹkan táwa bá ń sọ tíra làwa máa ń ṣe kíni, àwa máa ń ṣe kíni, àwa máa ń sọ tíra làwa máa ń ṣe kíni, làwa máa ń wí. Yóò ṣòro kẹ́rí wa káwa sọ̀rọ̀ ká má ṣe kíni, ká má sọ̀rọ̀ nípa tíra, àwọn ò ní máa sọ̀rọ̀ tiwa láti inú agbárí. Oye, so báyìí nísìn Àfá Suleiman Faruq ní Kíjìpá, so ọ̀rọ̀ tẹ́ sọ pé Ibrahim Inyas ó sọ pé pẹ̀lú ìfẹ́ ànábì lòun fi gòkè, ìnífẹ́ ànábì tí Ibrahim Inyas pàpẹ mọ́ra pé òun nífẹ́ ànábì yìí, wallahi irọ́ ni, kò nífẹ́ ànábì sọ̀sẹ́lẹ̀m nínú ọ̀tá ànábì sọ̀sẹ́lẹ̀m tó ṣe kíni tó léwu fún al'umma òní Ibrahim Inyas wà. So oye, àmọ́ tá a bá sọ eléyìí fún yín ẹ máa sọ fún àwọn èèyàn ipe ọ̀tá ànábì ni wá, ipe àfẹ́ràn ànábì, ẹ máa sọ pé mọ́kíyàn ànábì ni wá, ipe àfẹ́ràn ànábì, àìtà ànábì. Tọ́ mo ti wá ṣe kíni, mo ti wá gbé yín wá síbi tẹ́ fẹ́ báyìí. Ìparọ́ Ahmadu Tijani nínú tọ̀ríkọ̀ Tijaniya rídà ni, oye gẹ́gbẹ́ ìjá sí pé ìdá ọ̀rọ̀ rẹ̀ nínú rídà ni nínú tọ̀ríkọ̀ Tijaniya. Àmọ́ yìí ń lọ bẹ̀yẹn, ibi tí mo ń lọ ní pé ibi tí wọ́n ti sọ nínú ẹ̀sìn yín pé ẹni tó bá parọ́ Ahmadu Tijani tó ń hun rọ́ against Ahmadu Tijani, ibùjókòó rẹ̀ náà inú náà ni, àti kóńtọ̀ òun náà máa ṣe kíni kó máa múra àti wọ́n náà. Ibrahim Inyas wá sọ pé Ahmadu Tijani sọ ọ̀rọ̀ kan láti inú Jawahirul Ma'ani. Jawahirul Ma'ani rẹ̀ lọ́dọ̀ mi yìí, oye ìwọ Tijani tó bá fẹ́ bá wa prove ẹ̀, má wulẹ̀ stress ara rẹ̀ rárá àti rárá, kàn sọ ibi tó wà fún wa nínú Jawahirul Ma'ani yìí, ká sì lọ síbẹ̀ ká sì ṣe kíni kí gbogbo ayé sì rí pé ibi tí Ibrahim Inyas máa ti sọ̀rọ̀ yìí rẹ̀, ibi tí Inyas máa ti wí nǹkan yìí rẹ̀, oye ìntàkànfẹ́ nìyẹn. So Àfá Suleiman Faruq ní Kíjìpá, ẹ̀yin gẹ́gẹ́lẹ́ lọ̀rọ̀ yìí àtàwọn àgbàgbà Tijaniya. So oye torí ẹ máa mú àwọn èèyàn, ẹ máa mú ọpọlọ wọn ṣeré. So torí ẹ̀ nínú àwọn èsì tèmi fọ̀ fún yín lórí ọ̀rọ̀ àwa K1 The Ultimate kò ṣe K1 The Ultimate, oye èmi make stand mi clear. So torí èmi lọ́dọ̀ tèmi Tijaniya yìí ṣe Islam, so Tijaniya yìí ṣe kíni kì í ṣe sin Allahu subhanahu wa ta'ala, oye so èmi ò rí gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni tó yá sí pé Islam ní ṣe kíni, Islam ní ṣiṣẹ́ fún, so Tijaniya òun lẹ́ ń ṣe kíni lẹ́ ń ṣiṣẹ́ fún. So báyìí ń sìn a nídìíkẹ́ fún wa níbi tí ọ̀rọ̀ yìí wà nínú Jawahirul Ma'ani, ìyẹn jẹ́ bó ṣe lóhun ó jẹ́ ọmọ nínú ẹ̀sìn wa. So ẹ dákun kẹ́nìkan bá mi kọ nọ́mbà sí ojú bẹ̀yẹn, so lórí Facebook 090, kẹ́nìkan bá mi kọ nọ́mbà yìí sórí Facebook fẹ́ni tó bá fẹ́ pè wọlé 090 52 74 0938 090 52 74 0938. Oye kẹ́nìkan bá mi kọ síbẹ̀ kí n ṣe kíni kí n tagẹ̀, oye ẹ bá mi kọ nọ́mbà yẹn síbẹ̀ kí n ṣe kíni kí n tagẹ̀. Barakallahu fikum. So
09052740938 ẹ bá mi kọ́ kí n ṣe kí ni kí n táàgì ẹ̀rá kan ẹ ṣeun gan. àbòsí rẹ̀ ti pọ̀ jù àbòsí mi pọ̀ ọ̀já ó pé wọ́n táàgì nọ́mbà ń sìn ó pè wọlé ó wá sọ àbòsí náà fún wa náà so ó lè ohun tó rọrùn ni. so ohun tó rọrùn ni. Alia TV ọmọtù kìíní wa alaikum salam akúrédé wòye o. so ẹni tó bá fẹ́ pè látorí Facebook 09052740938 nọ́mbà nìyẹn ẹni tí ó bá dá wa lóhùn. ṣé bẹ̀rẹ̀ ètò yìí pẹ̀lú wa ní Alia TV. so abẹ́ rí nǹkan ni ṣe rí pé ẹ̀sìn Tìjàníyà kìí ṣe ń tá gbọ́dọ̀ dákẹ́lé lórí. so kálọ̀ bẹ́ẹ̀ dà kó ṣàánú. nẹ́tíwọ̀kì wọ́n sì ń ṣe bákan. mo ní èyí tí ò sẹ́ẹ̀rì fún wọ́n máa ṣàfà wẹ́ẹ̀rì wà fẹ́ wẹ́ẹ̀rì. ẹ má wọrí ṣe bí ibi tí gbogbo wa wà ẹ̀yin náà ẹ mọ bá ṣe máa ń mú wọn. so kò ní di. ọmọ gòkè wá ń ṣe gba èpè ní tíra àwọn àfáìdè ló ń kà fún un. tọ́ àbí. tíra àwọn àfáìdè ló ń kà fún un. ọlọ́bẹ̀ẹ́ dà ṣáà. so ṣé nẹ́tíwọ̀kì wọn ni ò dáńbẹ̀ yẹn ni àbí wò. mo fẹ́ sọ pé ẹni tí ò bá ṣe ẹ wẹ́kọ̀m ẹni tó bá ti wọ 1000. ok torí tó bá fẹ́ ka sí náà so ó náà máa ṣe tí ó náà máa ṣe ṣòro á lè rí nǹkan tó ń kà. rárá so àti ẹ̀ lè bá a ṣí ń bíbà yìí a lè bá a ṣí ń bíbà yìí kí ni tá a wà fún nínú àǹfààní tá a máa ṣe fún wọn náà nù. wa alaikum salam wa barakatuh. naam hayyakum Allah sa. naam wa antum hayyakum Allah. naam ẹ pé tó pa ọlọ́run àlọ́ yẹ̀mí yín sá. Allahumma amin àtẹ̀yìnà bí i. naam mo fẹ́ kẹ́ bá a ṣe clarification kan ni. naam nípa orin kan tí Ahmad Tijani kọ. naam tó ní man yurid naila al-amani ya'ti min babi Tijani. naam so naila amani yẹn gangan ó máa ń dàrú mọ́ ọ̀pọ̀lọpọ̀ ìlú lọ́wọ́ lójú. so ibẹ̀ yún tí ẹ̀kọ́ ni eyín tí ẹ̀kọ́ ni mo ẹ mọ̀ pé gẹ́gẹ́ bí ìṣe mi èmi jẹ́ nìkan ṣe tọ́pìkì tí mo bá wá mi ìfẹ́ kúrò lórí ẹ̀ so eyín kọ́ ni mo bá wá lálẹ́ yìí oye so ohun tí mo bá wá lálẹ́ yìí ni pé so Tìjàníyà gẹ́gẹ́ fúnra lára wọn àwọn náà wọ́n dájọ́ iná fún Ibrahim Inyas oye so ẹ má jà fi tọ́pìkì yín lẹ̀ so kọ́ mọ́ bá a sákò ń bẹ̀ ìyẹn pé ṣe lóhun jẹ́ barakallahu fikum ẹ ṣeun gan. naam. so wa alaikum salam wa barakatuh. Al-Faruqi ẹ̀ràfà
náà ṣe bá wa bẹ̀rẹ̀ ètò yẹ mọ́ ẹgbọ́n tá ń sọ àbí. mo ṣe join sí náà. Bá wa bẹ̀rẹ̀. Tìjání ní. Ok ṣe mọ àwọn tírà Tìjání àdáadáa. Ẹ mọ àwọn tírà Tìjání àdáadáa. Ẹ dákun ẹ kàn dákọ bí mẹ́ta àbí mẹ́rin fún wa nínú tírà Tìjání, ẹ má bínú. Jawahirul Ma'ani. 1. Duratul Kharida. 2. Kashful Libas. 3. Àti Riyadit Tafsir. Ok tọ́yì kò sí problem. So ẹ máa tá ń sọ lálẹ́ yìí. Òun náà mo fẹ́ sọ fún yín, gbàtẹ́ bá wa bẹ̀rẹ̀ á náà rí ìtẹ̀ fún yín, á kàn brief ẹ̀ fún yín. So àmọ́ ẹ̀rí tọ́pìkì wa tá ń sọ yìí àbí. Ipé ọmọ náà ni Ibrahim Inyas. So ẹ má wọrí ẹ fi lẹ́yìn kọlà bá wa, ipé ọmọ náà ni Ibrahim Inyas àbí bẹ́ẹ̀ kan tẹ́ rí nìyẹn àbí. So ẹ̀yin kọ́lẹ̀ sọ ohun tí ń pe Ibrahim Inyas fún mi. So ẹ̀rí tọ́pìkì tó wà ń bẹ̀ pé ọmọ náà ni Ibrahim Inyas àbí bẹ́ẹ̀ kọ́. Tọ́yìb. So èmi kọ́ ni ṣé ẹ ti máa ń gbọ́ mi tẹ́lẹ̀? So àmọ́ ṣé ẹ gbọ́ rí lẹ́nu mi kí n sọ pé ọmọ náà ni Ibrahim Inyas tẹ́ bá fẹ́ ṣe dédé. Sọ́rí ó wá ní ìdí tí mo fi mú tọ́pìkì yẹn lẹ̀ lálẹ́ yìí pé ọmọ náà ni Ibrahim Inyas. So nínú Jawahirur Rasail nínú Jawahirur Rasail juzwa ẹlẹ́ẹ̀kejì page 60 Ibrahim Inyas sọ pé Ash-Shaykh Tijani yaqul fi Jawahiril Ma'ani ipe Ahmadu Tijani ń sọ nínú Jawahirul Ma'ani ipe haqiqatu tawhid la tudrak li'annaka ma dumta taqulu mawjud wallahu mawjud fathamma ithnan ayna tawhid la tawhida illa idha kana tawhidu lillah billah ila Allah. So ọ̀rọ̀ tí Ibrahim Inyas sọ yìí so ọ̀rọ̀ tí Ibrahim Inyas sọ yìí ẹ dákun ṣé lè sọ bí tó wà nínú Jawahirul Ma'ani fún wa. Ìdí ni pé ọ̀rọ̀ yìí kò sí nínú Jawahirul Ma'ani láti ìbẹ̀rẹ̀ títí dópin. Ṣẹ́wádí nínú Ad-Durratul Kharida so As-Susi An-Nazifi wọ́n ti mú ní wá nínú Ad-Durratul Kharida gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ṣe ka Ad-Durratul Kharida sínú kíni sínú àwọn tírà Tijaniya. Orin bẹ̀m̀bẹ̀ níbi tí wọ́n ti ń sọ̀rọ̀ nípa ipé kí a má parọ́ máa nabi la takdhibu anin nabi àbíbò ló ṣe gbé kalẹ̀ ẹjẹ́ ń wo kí má ṣe kíni kí má ṣe orin náà kà fún yín. So la takdhibu anin nabi ẹ má parọ́ nípa nabi àbí má nabi so níbi tí wọ́n ti ń kọrin yìí nínú Ad-Durratul Kharida juzwa ẹlẹ́ẹ̀kẹta page 207 tọ́ wọ́n wá ń sọ lẹ́yìn ẹsẹ̀ méjì tó ṣe kíni tó wáyé pé kadhaka muftarin ala Tijani gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ẹni tí ń parọ́ mọ́ Ahmadu Tijani tí ń hunrọ́ mọ́ Ahmadu Tijani maq'aduhu yakunu fi nirani so ibùjókòó rẹ̀ inú náà ni ó wà dàtí sí ó wọ̀ náà nìyẹn. So torí ẹ̀ ni a ṣe sọ pé ọ̀rọ̀ tí Ibrahim Inyas sọ pé Ahmadu Tijani sọ pé ń bẹ tí Ibrahim Inyas sọ pé ń bẹ nínú Jawahirul Ma'ani pé Ahmadu Tijani sọ yìí à ń wá Tijani tí ó fún wa tí mo bá rí Tijani tí ó fún mi ní ọ̀rọ̀ yìí nínú Jawahirul Ma'ani so bí mo ṣe fi Tijani alẹ̀ mo fẹ́ wọnú rẹ̀ padà. So àìjẹ́bẹ̀ ìdájọ́ pé ẹni tó bá parọ́ mọ́ Ahmadu Tijani àga rẹ̀ inú náà ló wà ajá sí pé ìdájọ́ yìí yóò ṣe kí ni yóò lẹ̀mọ́ Ibrahim Inyas ni ẹ̀. Àkọ́kọ́ náà méjì mo fẹ́ kọ́kọ́ bí i. Ọ̀dà. Ìgbà àkọ́kọ́ níbẹ̀ ni pé ṣé
ọ̀rọ̀ ọ̀hún gangan tí ẹ gbàgbọ́ ìgbà ẹni tó bá pa ọmọ Shehu Tijani ọmọ náà ni. So èmi ò lè ever gbàgbọ́ pé ẹni tó bá parọ́ Muhammadu Tijani ọmọ náà ni èmi ń ṣe Tijaniya torí ẹ farabalẹ̀ èmi gẹ́gẹ́ bí mùsùlùmí ní bísínẹ́sì pẹ̀lú kíni pẹ̀lú ẹ̀sìn Ahmadu Tijani tèmi ní ẹ farabalẹ̀ tèmi ní kí n expose àwọn ìgbàgbọ́ tí ò da àwọn ìgbàgbọ́ ẹbọ Tijaniya so báyìí ń sìn eléyìí tá a kà jáde nínú tírà àwọn àfáà yín tí ń bẹ́ẹ̀ ni tó dẹ̀ já sí wípé tábáníká túlẹ̀ á rí àwọn ọ̀pọ̀lọpọ̀ ohun tó ń sọ̀pọ́tì irú ọ̀rọ̀ yìí nínú àwọn tírà àwọn Ahmadu Tijani so àtàwọn ọ̀rọ̀ tí wọ́n gbà wá látọ̀dọ̀ rẹ̀ so ó pọ̀ bẹ́ẹ̀ láwọn tó yá sí pé ó jọmọ́rọ̀ àwọn nǹkan báyìí so fún di eléyìí àwọn àfáà yín ni wọ́n sọ pé ẹni tó bá parọ́ mọ́ Ahmadu Tijani àga rẹ̀ tí ó fi jókòó nínú náà àga rẹ̀ ìbẹ̀ nínú náà dàtí sí ó wọ̀ náà so torí ẹ̀dà ṣe ń bèèrè lọ́yìn pé ọ̀rọ̀ tí Ibrahim Inyas sọ yìí tó sọ pé Ahmadu Tijani sọ yìí ẹ fún wa níbi tó wà nínú Jawahirul Ma'ani so torí ẹ̀ mo ṣe bèèrè lọ́wọ́ yín pé ṣé ẹ mọ̀ tírà Tijani àdáadáa mo ń gbọ́ yín ọ̀rọ̀ méjì lẹ́lẹ́ fẹ́ sọ fún mi lórí ẹ̀ so àmọ́ ọ̀rọ̀ tẹ́ bèèrè lọ́wọ́ mi yẹn so kò sí tó ẹfàbalẹ̀ èmi kò sí tó kàn mí pẹ̀lú pé mo nígbàgbọ́ pẹ̀lú ẹ̀sìn Tijani so èmi ń ṣe Tijani yù má so tó ẹfarabalẹ̀ mi múra mi lẹ́sẹ̀ èmi ń ṣe Tijani yù so in ti ń bẹ́nu tíra Ahmadu Tijani kò lè jẹ́ ìlzámù fẹ́mi so ohun tí ń bẹ lákọọ́lẹ̀ Tijaniya ẹnìkan ò lè fi kọ́ mi lọ́rùn nítorí pé èmi ò tẹ́ ṣe Tijani mùsùlùmí onísúnnà lèmi tó ń tẹ̀lé ìlànà àwọn olùṣíwájú àwọn ẹni ìṣíwájú dáadáa so ẹ̀yin Tijaniya tẹ́ ń tẹ̀lé ojú ọ̀nà Ahmadu Tijani òun ni ọ̀rọ̀ yìí ṣe kíni òun ni ọ̀rọ̀ yìí bá sọ̀rọ̀ òun lọ̀rọ̀ yìí ń bẹ lọ́rùn yín so torí ẹ̀ la ṣe ní kẹ́ fún wa níbi tí Ahmadu Tijani ti sọ̀rọ̀ tí Ibrahim Inyas sọ ipò sọnù Jawahirul Ma'ani so láti fi yọ Ibrahim Inyas kó nu ọjà ka yí pé kó jọ ọmọ náà gẹ́gẹ́ bí àwọn àfáà yín ṣe sọ. ṣé mọ̀ pé mo ti kọ́kọ́ sọ fún yín ẹ lọ́rọ̀ òun ẹ̀ gbàgbọ́ nínú ṣẹ̀ríà ẹ̀pìyàn lọ́mọ náà evidence tẹ̀sí ni ẹ̀ sì gbàgbọ́. so rárá ẹ farabalẹ̀ ẹ má da ọ̀rọ̀ yìí rú ẹ má yí ọ̀rọ̀ yìí so ọ̀rọ̀ tí ń bẹ́nu Jawahirul Ma'ani ẹ farabalẹ̀ àwa mọ̀ yí pé irọ́ ni ẹ̀sìn Tijaniya so àwa mọ̀ yẹn so àwa mọ̀ yí pé ẹ̀sìn Ahmadu Tijani tó pèpè sí irọ́ ni láti ìbẹ̀rẹ̀ títí débi tó parọ́ sí ara rẹ̀ òun náà ní pé ẹni tó bá parọ́ Ahmadu Tijani yóò ṣe kí ni yóò wọ̀ náà àmọ́ ń bẹ́nu tíra àwọn àfáà yín wọ́n dẹ̀ ń fi ń ṣẹ́sìn ẹ farabalẹ̀ ní ìsìn kí ni ìdájọ́ mi ní ìsìn pé mo bú Ahmadu Tijani kí ni ìdájọ́ mi nínú Tijani ẹ ṣe jẹ́ Tijani àyí ní ìsìn so tí mo bá bú Ahmadu Tijani ní ìsìn rójú wò lẹ́fì wò mí ojú pé rárá kìí ṣe ó tayọ ojú pé mi ò dá ojú ọmọ náà lẹ́fì wò mí àbí so ẹ fi ń ṣiṣẹ́ ṣe nìyẹn náà so ọya nìsìn ẹ wá fún wa níbi tí Ibrahim Inyas ti ẹ fún wa nínú Jawahirul Ma'ani ibi tọ́rọ̀ yìí wà láti fi yọ Ibrahim Inyas kó ń bi ohun tó parọ́ rẹ̀ Ahmadu Tijani. tí ò ti sọ pé wà máa sábà náà wà lámúyẹ̀ túbú ẹni túbá máa tàkà àfihàn ẹni tó bá bú wa wà lámúyẹ̀ túbú tí kò wá túbá so ló tó lè dọ̀mọ náà. Okay. tí ó bá ti ṣiṣẹ́ rẹ̀ parí irú àwọn ṣé gba ẹ̀mọ́ sí Jawahirul Ma'ani tẹ́ rí o tẹ́ sọ mo ní gbẹ́sẹ̀ kan fún yín o Jawahirul Ma'ani tẹ́ sọ yẹn tíra yẹn wọ́n á sẹ́ so ṣé Ibrahim wọ́n jù bá ń lọ kán wá bẹ́ẹ̀ mú evidence wá. ààrẹ rí nǹkan wọ́n ṣe ọ̀yá Jawahirul Ma'ani wo ló jẹ́ original tí ń bẹ lọ́wọ́ yín. ẹ wá sọ bẹ́ẹ̀ wọ́n sẹ́yìn. Jawahirul Ma'ani wo ni wọ́n ṣẹ́ tí ń bẹ lọ́wọ́ yín ẹ sọ ẹ farabalẹ̀ ẹ sọ Jawahirul Ma'ani ìtẹ̀yìn ní lọ́wọ́.
àníṣẹ́ ẹ sọ Jawahirul Ma'ani ìtẹ́yìn ní lọ́wọ́ kẹ bá wa mọ́rọ̀ yìí jáde mẹ́. tọ́ tẹ́ bá ti gbà kó yẹ kẹ́ tẹ́ wá sọ̀rọ̀ kó yẹ kẹ́ dàmú ara yín rárá náà Al-Furqan Al-Faruqi. So ara rẹ̀ náà ni irọ́ rẹ̀ nínú irọ́ rẹ̀ náà ni irọ́ ni ohun tí Ibrahim Inyas sọ Muhammadu Tijani yìí. Ọya ẹ mú wá nínú Jawahirul Ma'ani fún wa. Ok, Ibrahim Inyas sọ nínú Jawahirur Rasail. Ibrahim Inyas nínú Jawahirur Rasail juz'u ẹlẹ́ẹ̀kejì oye page 60 ó sọ pé Ash-Shaykhu At-Tijani yaqulu fi Jawahiril Ma'ani. Ó ní Ahmadu Tijani sọ nínú Jawahirul Ma'ani pé haqiqatu tawhidi la tudrak oye لأنك ما دمت تقول موجود والله موجود فثم اثنان أين التوحيد؟ وصيب لا توحيد إلا إذا كان التوحيد لله بالله إلى الله. So ọ̀rọ̀ yìí ní sí ó sọ pé ń bẹ nínú Jawahirul Ma'ani pé Ahmadu Tijani sọ nínú Jawahirul Ma'ani. Àwọn àfáà yín sì ti sọ nínú Ad-Durratul Kharida pé ẹni bá parọ́ mọ́ Ahmadu Tijani o àga rẹ̀ oye tí ó fi jókòó ń bẹ nínú náà. So báyìí sìn ẹ bá wa wá ibi tí Ahmadu Tijani ti sọ̀rọ̀ yìí nínú Jawahirul Ma'ani ẹ kàn fi hàn wá Jawahirul Ma'ani ni. Nínú tẹ́ẹ̀ka yìí sì ṣé ò sọ pé Jawahirul Ma'ani ló wà wọ́n ní wà ṣé yẹ kó ìtọ́sọ nìyẹn. Ó jẹ́ nínú tíra àwọn ọmọ kí wọn mi. Ó sọ pé Ash-Shaykhu Tijani ó ní Ash-Shaykhu Tijani yaqulu Ash-Shaykhu Tijani yaqulu fi Jawahiril Ma'ani. Bẹ́ẹ̀ ni òun ni. Bí ti bó. Ó lè jẹ́ láfùsù mi. Wọ́n lè rí kóòtì ọ̀rọ̀ tán sọ wípé ọ̀rọ̀ yóò wọ́n sọ báyìí ẹ máa wò sí bí kẹ́ ẹ̀ ṣàlàyé ọ̀rọ̀ fún mi sí kí n wá fẹ́ jẹ́ kí n fẹ́ sọ fún àyẹ̀pẹ́ báyìí sọ̀rọ̀ báyìí fún mi kì í ṣe dandan ní kí n lo láfùsù gbogbo àlùfáàsù tẹ̀lé. Okay, that is ṣé wọ́n parọ́ mọ́ Ibrahim Inyas ni. Wọ́n parọ́ mọ́ kì í ṣe pé wọ́n parọ́ o. Sọ̀rọ̀ tàwhídù bá wọn ṣé Ahmad Tijani wọ́n sọ̀rọ̀ tàwhídù bá wọn ṣé Ibrahim náà sì sọ. Ọya ẹ wá fún wa níbi tí Ahmadu Tijani ti sọ tí Ibrahim Inyas sọ pé Ahmadu Tijani sọ ẹ fún wa nínú Jawahirul Ma'ani. Àní láfùsù ṣe láfùsù yẹn ló yàtọ̀. Rárá ẹ mọ̀ tẹ́mi ń sọ fún yín ni gẹ́ẹ̀tù tí mò ń sọ in tí mò ń sọ fún yín ni pé ṣe rí nínú kílípù Ibrahim Inyas kangan tí Ibrahim Inyas ti sọ̀rọ̀ yí pé Ahmadu Tijani sọ oye so alfazu ẹ yàtọ̀ àmọ́ àtẹ̀yí tí ń bẹ nínú kílípù àtẹ̀yí tí ń bẹ lákọọ́lẹ̀ yìí èyí tí ń bẹ nínú kílípù àtẹ̀yí tí ń bẹ lákọọ́lẹ̀ tí Ibrahim Inyas sọ pé Ahmadu Tijani sọ nínú Jawahirul Ma'ani kò síbì kankan tẹ́tì rí nínú Jawahirul Ma'ani. Ó parọ́ Muhammadu Tijani ni. Muhammadu Tijani sọ yìí kò sínú Jawahirul Ma'ani. Àníṣe láfùsù ni àwọn máàna. So kìí ṣe máàna pẹ̀lú bó ṣe sọ yìí. Ṣé ní àwọn alifásù lè yàtọ̀ náà? Ọya ẹ fún wa ní alifásù tó yàtọ̀ tí Ahmadu Tijani fi sọ. Bẹ́ẹ̀ ni nínú Jawahirul Ma'ani ẹ fún wa ẹ kà fún wa. Ẹ̀mí ò ha kò sí sí tíra pẹ̀lú mi. Tòótọ́ kò sí problem ẹ ṣeun gan ẹ ti try so kí Allah bẹ̀ẹ́ dà kó bá wa fi òdodo yé yín so ẹ̀rí nǹkan ẹmọ nínú ẹ̀sìn wa oye so Ibrahim Inyas sọ̀rọ̀ kalẹ̀ ipé Ahmadu Tijani sọ nínú kíni nínú Jawahirul Ma'ani oye so nínú kíni nínú Jawahirul Ma'ani à ń bèèrè pé bo ni Ahmadu Tijani ti sọ ipe Ash-Shaykhu Tijani yaqul fi Jawahiril Ma'ani haqiqatu tawhid la tudrak li'annaka ma dumta taqulu mawjud wallahu
موجود فثم اثنان أين التوحيد؟ لا توحيد إلا إذا كان التوحيد لله بالله إلى الله. ọ̀rọ̀ yìí ibo ni Ahmadu Tijani ti sọ nínú Jawahirul Ma'ani àníjẹ tí ó bá wá sí àwọn àfáàyín nínú àwọn ẹ̀sìn tí wọ́n gbé dání tó já sí wípé nínú àwọn àgbákò tó já sí wípé ń bẹ nínú ẹ̀sìn Tijani àfá oye òun náà ní pé kò fẹ́ sí nǹkankan tó jẹ́ khususiyya nínú àwọn khasa'is oye nínú àwọn khasa'is wa Annabi sallam àbí khususiyyatu Annabi sallam àfi kó já sí wípé àwọn Ahmadu Tijani bá Nabi nípìn bẹ̀ oye so ẹ mọ̀ pé nínú khususiyya Nabi ní pé ẹni tó bá parọ́ mọ́ Nabi sallam tó hunrọ́ tó ṣe kíni tó hunrọ́ against ẹ̀ kó yá ṣe kíni kó yá tètè máa wá tí ó fi jòkó nínú náà oye tánàbí sallam sọ ipé ẹni tó bá parọ́ mọ́ wọn falyatabawwa maq'adahu minan nar tọ́ nǹkan yìí náà ní ìsìn àwọn tí wọ́n jẹ́ mùrídí Ahmadu Tijani wọ́n ṣe kíni wọ́n ṣe kíni wọ́n kó Ahmadu Tijani náà oye kadhaka muftarin ala Tijani gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà òun lẹni tó já sí pé ń parọ́ mọ́ Ahmadu Tijani oye maq'aduhu yakunu fin nirani agare inú náà ni ó wà that is onto wọ́n wọ́n náà nìyẹn oye so báyìí sí àwọn béèrè in tí Ibrahim Inyas lè fi mórí bọ́ kúrò nínú náà pẹ̀lú ọ̀rọ̀ àwọn àfá Tijaniya torí tẹ́ bá rí ẹni tá gbé wọlé yìí nìsín ní brọ́dà yìí oye àwọn fẹ́ máa béèrè lọ́wọ́ mi pé ṣé mi gba ọ̀rọ̀ yìí gbọ́ so kò sí tó kàn mí pẹ̀lú pé ṣé mi gbàgbọ́ àbí mi ò gbàgbọ́ normal mùsùlùmí lèmi onísúnnà lèmi so kò sí èmi ò nígbàgbọ́ nú ẹ̀sìn Tijaniya so ọ̀rọ̀ eléyìí ò sì lè jẹ́ ìlzámù fẹ́mi so oye so ọ̀rọ̀ yìí nìsín ìlzámù láfi ṣe fẹ́yìn kí ni fẹ́yìn Tijaniya tó dẹ̀ já sí pé ẹ̀ ń fi ń ṣẹ̀sìn so tó rẹ̀ mo ṣe béèrè lọ́wọ́ ẹni yẹn pé nísìn tí mo bá bú Ahmadu Tijani tí mo sọ̀rọ̀ lálàsẹ́ sí irú ojú wo ni wọ́n fi máa wò mí gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ Tijaniya táwọn jẹ́ oye ẹ̀rí pé wọ́n sọ pé kèfèrí ni so ẹ̀sìn wọn nìyẹn tí ó sẹ́rí kankan fún oye tí ó sí ẹ̀rí kankan fún látọ̀dọ̀ Allah bá dẹ́dà so gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà lélẹ́yìí náà so kọ́ máa bí mi lérè pé ṣé mi nígbàgbọ́ nù rẹ̀ ìdọ́gbọ́n fẹ́ máa oye ìdọ́gbọ́n fẹ́ máa fẹ́ yí ọ̀rọ̀ nìyẹn so fún ìdí eléyìí oye a nídẹ̀ ẹni tí ó fún wa níbi tọ́rọ̀ yìí wà nù Jawahirul Ma'ani a ṣì wá ń bí antum jazakumullahu khairan tabarakallah. mo tẹ̀ láìkì bọ́ yẹn ṣe wọn wulẹ̀ bú èbú wọn ṣe pé ìntàfẹ́nù so ìbéèrè ni ọ̀rọ̀ kìí sọ̀rọ̀ tó ṣe kíni kìí sọ̀rọ̀ tó fàjà rárá àti rárá kò fàjà rárá àti rárá ibo láti rí ibo ní ká ti bá ló bá parí o ló bá tán o lọ́rọ̀ bá yanjú oye kúrà tá bá rí gan tán bá fi lè fi hàn wánú Jawahirul Ma'ani aláfẹ́ ṣe Tijaniya àbí bẹ́ẹ̀ kọ́ ni Aliyah TV ẹ má bẹ̀rù Aliyah TV so tó bá fi lè rí wá àwa àti àjọ ṣe Tijaniya tó bá fi lè mú wá ẹ má bẹ̀rù ó yẹ kẹ́ mọ̀ pé kò sí ń bẹ̀ bí mo ṣe ń sọ pé bí mo ṣe ń fún wọn challenge yẹn oye so ẹ má bẹ̀rù oye wọ́n ṣe bí àwọn ṣe wọ́n ṣe máa ń parọ́ mà nẹ́bì nìyẹn o wọ́n kàn jòkó wọ́n sì parọ́ mà nẹ́bì wọ́n sì parọ́ mà nẹ́bì tẹ́ bá wá sọ pé rọ́wọ́n pa mà nẹ́bì wọ́n mọ̀ sọ pé ẹ̀ ń bínú ànẹ́bì wọ́n mọ̀ sọ pé ẹ̀ ń bínú ànẹ́bì wàláì so ọya ọ̀rọ̀ tí Ahmadu Tijani tí Ibrahim Inyas sọ pé Ahmadu Tijani sọ nù Jawahirul Ma'ani ẹ bá wa so wàláì bọ́n ṣe máa ń parọ́ mà nẹ́bì nù oye àwọn ọmọlẹ́yìn mi ọ̀daràn ni wọ́n kọ́ jẹ́gẹ́ fi ẹ̀wọ̀n kọ́ ẹgẹ́ fi ìdí ọmọ lẹ́gbẹ̀ẹ́ alánàádùn bá sọ nípa ẹni bá parọ́ nínú àbẹ́bẹ̀ ẹni náà kò kí àgbà kọ́ nínú náà ẹwà dúró lọ́wọ́. so ẹ dákun ọ̀rọ̀ yín tẹ́ sọ yẹn ẹ rephrase ẹ sọ pé Ànábì ọ̀sọ́lẹ́mù sọ pé àwọn ọmọlẹ́yìn òun ọ̀daràn náà àbí kílẹ̀ bí yẹn. oníkálánà mi ò bá dé ẹnikẹ́ni tó bá parọ́ bí ẹni tó bá parọ́ bí mi ànábì
Naam. Ó yé yín báyìí tọ́yì. ẹ̀yin tá bá ti mọ̀ pé ìbúlẹ̀ máa ń bú àní gbé yín wọlé. Mo rí pé ọ̀pọ̀lọpọ̀ yín ẹ pọ̀ ń bi request wa ń bí ẹ ti máa ń wọlé báyìí tó sí pé ìbúlẹ̀ wà bú àwọn òráyè gbogbo rédèrèdè yẹn lálẹ́ yìí pé kò sáàyè fún gbogbo jágbàjàgbà yẹn, kò sáàyè nǹkan tó pè lórí WhatsApp tó à ń retí kọ́ yẹn ẹni tó bá fẹ́ pè lórí WhatsApp pé so brother Ọpẹ́yẹmí so ọ̀gbẹ́ni tó lóhun ó gbà wá ní tó lóhun wà náà wà mọ́lé yùn ká lóhun bá mọ́lé wa ń bẹ ń bíbá yà ní gbé wọlé so àfẹ́ni tí ó wà fi àsìkò wa ṣòfò sí ń bí lọ́jọ́ sí ni tí ìkan sọ pé ká lóhun bá mọ ibi tí mò ń gbé ní pé òun bá wá lù mí pé ń jà àgbákòyà sí lọ́jọ́ yẹn so mo rí níbi kíní yẹn ní ìsìn sọ yìí ní gbé wọlé yóò kàn fàsìkò wa ṣòfò ní kò dẹ̀ sí táìmù wàláì ẹ má dá wọn nù. Wa alaikum salam akúdédé wòyí ìfà náà prógámù ni ọ̀ká lọ bẹ̀rẹ̀ dáṣọ́ Allahumma amin. Ali àti bí a kí yóò. Assalamu alaikum sí. Alaikum salam ẹ̀ka tààrọ̀ náà. Ẹni tó wọlé ó ní wọ́n kú lẹ́rìí ó dẹ̀ ń bọ̀ wá sókè. Ń bọ̀ ajá fún nǹkan tó orí tọ́pì tó ń bọ̀ wá ó sì lẹ́rìí fún. Àbí? Kálá kó sàǹbà. Allahumma. Ṣé gèmí kan fara mọ́ tán bá rí mú wá èmi náà tún jọ yìí. Tọ́ àti ń pọ̀ fa mo dídí tí ń pọ̀ fún tìyá níwáyé ààrẹ rí nǹkan mọ̀ ń bá wọn ti a ní àṣẹ ìpolówó fírí ìpolówó ìpolówó tẹ̀sán ó barakallahu fikum free advertisement tọ́ kálọ̀ wẹ́ẹ́dà ṣàánú. Àmín wa antum jazakumullahu khairan. Wallahi bọ́n ṣe mọ́ parọ́ máa nẹ́bí nù tẹ́bà wá sọ pé wọ́n parọ́ máa nẹ́bí wọ́n ní ọ̀tá nẹ́bí ní tọ́ Ibrahim yá sì parọ́ mọ́ ṣe wùyìn ẹbá wá bí tọ́rọ̀ yìí wà àìjẹ́bẹ̀ ẹ̀yin gan fún alára yín lẹ́dàájọ́ ọmọ náà fún Ibrahim yá sí oye ẹ̀yin gan fún Wallahi lórí Facebook ẹnìkan tún ti join brother wa kan brother Idris Salahuddin wọ́n sọ pé wà ánà tó ń túmọ̀ sí pé àwọn gan náà fẹ́ ṣe kí ni àwọn gan náà fẹ́ join kánkọ́sì àwátá fẹ́ wọ Tìjàní àtẹ́bàbá wa láti inú Jawahirul Ma'ani so tẹ́ bá tiẹ̀ nírú wá nù Tìjàní àyín inú yóò mọ̀ dùn pé léèyàn àbí bẹ́ẹ̀ kọ́ so fún délé yìí àwọn ẹni tí ó fún wa oye láti fi kó wa wọ Tìjàní dẹ́nẹ́ lẹ́ẹ̀kejì láti fi yọ Ibrahim Inyas kó nú àwọn ẹni tí àwọn àfáàyìn sọ pé wọ́n wọ̀ná tí wọ́n bá parọ́ Muhammadu Tijani oye ẹmọ̀ pàwà látọjọ́ tàà ti sọ̀rọ̀ ń bí àparọ́ Muhammadu Tijani rí ń bí àbíṣà parọ́ Muhammadu Tijani rí ni oye so àparọ́ mọ́ rí torí gbogbo ń tàmọ̀ sọ within the region tí ń bẹ lákọọ́lẹ̀ ẹ̀yìn Tijani àní so pàpín tẹ́ lè sọ òrèrè tẹ́ lè sọ ní pé ó túdá àwà sọ pé ẹtù fún wa tàbà túdá so gbangba la santa ni gbangba la gbèsè ẹ bá wọn gbèsè gbangba ẹ máa fi tíra rẹ wọn yóò wá dà mí o. ẹnì kan wà lókè. sani ẹ. wa alaikum salam akúdédé wòyó. naam wa antum hayakum allahu wa bayakum wa ala alkhairi atqakum ṣé Tìjàní ni. ó tó àdábàm tó alhamdulillah bá yín dúpẹ́ fún Allah bẹ̀rẹ̀dà so àmọ́ ṣe ẹ tẹ̀lé wa wọ Tìjàní àtọ́n bá fi lè rí kìíní ìmúwa ẹ má bẹ̀rù
ká tó jáde wá sọ̀rọ̀ àwa máa ń wo ń tà ń sọ dáadáa o ní jáde ká wá máa sọ rédèrèdè o so a sọ pé a pé tán a sì sọ pé a dá tán a sì sọ pé a correct tán àmọ́ ẹni tó fẹ́ ṣe kíni tó fẹ́ wá sọ̀rọ̀ nípa ẹni tó níṣọ pẹ̀lú ìmọ̀nà àbí ìṣìnà ó gbọ́dọ̀ ṣe kíni ó gbọ́dọ̀ rí ìdí ohun tó fẹ́ sọ̀rọ̀ nípa dáadáa so ká fi ọkàn balẹ̀ so wọ́n sì lọ wo ogun ní ìsìn báyìí tó pọ̀ ó yá jáde sọ́yìn báyìí. àwọn ọmọ tìyà náà tó ń tẹ̀ máa ń bú mi yín o èmi tiẹ̀ fẹ́ kó já sí pé kírú wọ́n tiẹ̀ wá fún wa àmọ́ èébú yìí náà ni so tẹ́ bá di tó bá di lọ́la ní ìsìn èébú náà wọ́n tún jáde tí wọ́n tún máa ṣe kíni tí wọ́n tún máa bú oye àmọ́ àwa kò sí tó kàn wá pẹ̀lú àwọn èébú yẹn. ẹ bá wá wọn wà. Àbẹ́rẹ́ nìkan, we can't have someone like you in Tijaniya. Ever fẹ́mi ní Tijaniya. Torí ìmọ̀ ló jà wá lógún, kìí ṣe káwa máa jókòó sí ibi wírìdí òsì kan, wírìdí ìranù kan, wírìdí òfò, kìí ṣe táwa wá ṣe láyé nù. So, ìmọ̀nà ẹ̀sìn làwa ṣe kíni làwa wá fún, a sì dúpẹ́ fún Allah lórí ẹ̀. Oye, so rárá o. Ẹni tó bá ní àkàsí fún ìmọ̀ àti ìmọ̀nà, gbogbo ọ̀rọ̀ sọ pé òun fẹ́ wá join Tijaniya. Oye, so àwa kàn fi ń challenge yín ni, so kó lè bá ṣe kí ni kẹ́ lè bá tẹ́rí sí. Oye, in táwa ń ṣe fún yín nù. Oye báyìí, oye, so torí àmọ́ pé ẹ̀lẹ́ ever rí kò síbi tẹ́ ti fẹ́ rí. So bó jókòó ti Jawahirul Ma'ani láàrin 2 million years o lè mú tí mo sọ pé Ibrahim Inyas sọ yìí o lè mú jáde nù Jawahirul Ma'ani, wallahi mo fi ọba tó dá mi mo fi búra. Oye, so àfáà yín parọ́ máa ṣe wù rẹ̀ wọ́n sì lẹ́ni tó bá parọ́ Muhammadu Tijani tọ̀ kó máa wága tí ó fi jòkó nù náà bó láti ṣe léyìí. Ẹ̀dàkùn ṣé ọmọ náà ni Ibrahim Inyas báyìí ni ẹ̀ ń sọ fún gbogbo ayé. Oye, ṣé ẹ̀ ń fi ọwọ́ ara yín mú àfáà yín sínú náà nù pẹ̀lú ọwọ́ ara yín ó ti wá dá báyìí. So ó ti ṣe kí ni ó ti wá dá báyìí. Oye. Tijani wo gan ni a gbé wọlé ń bì, à ń gbé ogun wọn wọlé nẹ́tíwọ̀kì wọn ò ṣe dáadáa. Ó ti gbẹ́ nìkan wọlé. Wa alaikum assalam. Àgbọ́n tẹ́ sọ. Yelma'i. Tọ́ kò sí problem. So yẹn ṣe problem yẹn ṣe wàhálà. Ṣé wà pẹ̀lú ẹgbọ́n tá ń sọ àbí? Ok, tọ́yìb. So kí lẹ rí sí? Ibrahim Inyas nínú Jawahirur Rasail jùzú ẹlẹ́ẹ̀kejì. Oye, jùzú ẹlẹ́ẹ̀kejì page 60. Ibrahim Inyas sọ pé Ash-Shaykh Tijani yaqul fi Jawahiril Ma'ani haqiqatu tawhid la tudrak لأنك ما دمت تقول موجود والله موجود فثم اثنان أين الله لا توحيد إلا إذا كان توحيد لله بالله إلى الله. So ohun tí Ibrahim Inyas sọ ipá Muhammadu Tijani sọnù.
ẹ farabalẹ̀ ẹ farabalẹ̀ ẹ farabalẹ̀ ẹ farabalẹ̀ èyí tí ìsọ ohun tí mo fẹ́ sọ fún yín tẹ́ ẹ níṣọ ẹ má kánjú ẹ wà pẹ̀lú a kò nídìí kẹkànjú àkánjú lọ bí kankan ọ̀rọ̀ tí Ibrahim Inyas sọ yìí oye afẹ́kẹ́ fún wa níbi tọ́rọ̀ yìí wà nínú Jawahirul Ma'ani kẹ́ mú wá fún wa so àìjẹ́ bẹ́ẹ̀ àwọn àfáà yín nínú Ad-Durratul Kharida wọ́n ti sọ pé kadhaka muftarin ala Tijani maq'aduhu yakunu fi nirani gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ẹni tí ń parọ́ Muhammadu Tijani àga rẹ̀ oye inú náà ló wà tún túnmọ̀ sí pọ́ ọmọ náà ni so láti yọ Ibrahim Inyas kó nínú ìdájọ́ táwọn àfáà yín sọ yìí ẹ dákun ẹ fún wa níbi tọ́rọ̀ yìí wà nínú Jawahirul Ma'ani tí Ibrahim Inyas sọ pé Muhammadu Tijani sọ ìpé ń bẹ tí Ibrahim Inyas sọ pé Muhammadu Tijani sọ nínú Jawahirul Ma'ani. sí orí ṣéwù náà Ibrahim ọdẹ ọlọ kì í ṣe pé bóyá ṣéwù ló sọ pé kíní wọ́n ti sọ ní pé wọ́n máa ta ẹ̀yìn káṣífánì wàsíra wìláyàtà wọ́n máa ṣe hátà remote aláṣọ ìfásitì kì í ṣe pé bóyá ẹnìkan kan ló ṣe ẹ̀dá ilé yòó lẹ̀ bó bá ti ń parọ́ mọ́ àwọn ẹni Ọlọ́run àbí ìwúrẹ́ náà tó máa ń kó àwọn ẹni Ọlọ́run sí yìí lè kú dáadáa. ọ̀dà àti gbọ́ ọya ẹ fún wa níbi tí ọ̀rọ̀ yìí wà nínú Jawahirul Ma'ani. lórí àkíkọ́tù tawhid làtúndìrọ̀ gbogbo àfọ̀nsùfì ni wọ́n fẹnu sí bẹ́ẹ̀. ọ̀rọ̀ tí ìtàǹbà yín sọ kọ́ nìyẹn kìí ṣe ìtàǹbà yín sọ nìyẹn téèyàn ẹ farabalẹ̀ tí mo bá sọ fún yín pé áyà kan bẹ nínú Kùránì nísìn ó yẹ kí n lè ṣe kí ni ó yẹ kí n lè fi hàn yín pé inú bí táyà yìí wà nínú Kùránì rẹ̀ o tí mo bá sọ fún yín pé hadisi kan o hadisi Ànábì o ó yẹ kí n lè fi hàn yín ẹ mọ̀ pé Ibrahim Inyas bí ṣe máa ń parọ́ mọ́ Ànábì nìyẹn nípa hadisi tí ó sọ pé Ànábì sọ̀rọ̀ kan tẹ́sì ní rí nínú hadisi nínú tíra hadisi kankan àmọ́ yìí lọ síbẹ̀ yẹn so ọ̀rọ̀ tí Ibrahim Inyas sọ pé Muhammadu Tijani sọ yìí tó sọ pé ń bẹ nínú Jawahirul Ma'ani yìí èmi ò máa béèrè ìtumọ̀ rẹ̀ lọ́wọ́ yín in tí mo fẹ́ kẹ́ ẹ ṣe fún mi ní pé ibi tí ọ̀rọ̀ yìí wà nínú Jawahirul Ma'ani ọ̀rọ̀ tí Ibrahim Inyas sọ pé Muhammadu Tijani sọ nínú Jawahirul Ma'ani ibi tó wà nínú Jawahirul Ma'ani ẹ kàn sọ bẹ̀ fún wa ẹ wí fún wa. àgbọ́yé náà fẹ́ kọ́ ọ mú bẹ́ẹ̀. àgbọ́yé kí ni. àgbọ́yé tí wọ́n fẹ́ kó o mú ní ké sórí tàwíìdì lọ́dọ̀ àwa onísùfí. ìní tí Ibrahim fẹ́ kó o dì mú bẹ́ẹ̀ bí Muhammadu Tijani ṣe gbé wa. ọ̀yá ẹ fún wa níbi tí Muhammadu Tijani ti gbé wa ibo Muhammadu Tijani ti gbé ọ̀rọ̀ yìí wá nínú Jawahirul Ma'ani ẹ fún wa. ó rí àárín kan bẹ tí Muhammadu Tijani ti ń pín ọ̀rọ̀ tàwíìdì. níbo nínú ẹ̀ Jawahirul Ma'ani rè ẹ sọ bẹ̀ fún wa. Jawahirul Ma'ani ní ń bẹ wájú mi yìí ẹ sọ bẹ̀ fún wa ká ṣí fún yín. Jawahirul Ma'ani rè ẹ sọ bí tá ti rí fún wa ká ṣí fún yín. ọmọ ẹgbẹ́ àwọn kan náà tán jẹ́ wí náà tó máa ń kọ́ àwọn tíra kan jáde náà kọ́ ó pọ̀ sí ó sì lè jẹ́rù rẹ̀ ní wọ́ọ́rá. ọ̀dà mo ti gbọ́ lọ máa ṣe fàájì ní comment section kò sí táìmù. ìrẹ́ ni ṣó mọ tàwíìdì ni so ẹ mọ̀ pé so ṣé ẹ mọ̀ nǹkan ni ẹ mọ̀ nǹkan ó yẹ kẹ́ ẹ mọ̀ ṣe sí mi ẹ mọ̀ pé èmi ń tèmi wọ́n lè máa sọ̀rọ̀ lọ́bì kan tó yá sí pé àwọn ìrújú bẹ́ẹ̀ oye tẹ́ bá ti study mi dáadáa ẹ rí i pé ìnífẹ́ máa bá wọn lọ́bẹ̀ tọ́píìkì tá a wà gangan wọ́n fẹ́ máa ọgbọ́gbọ́n ni láti máa fẹ́ fi dọ́jì àwọn tọ́píìkì yẹn láti máa fẹ́ fi dọ́jì ń ta wà lórí rẹ̀ so tó rẹ̀ ló ìjà sí pé tán bá ń sọ àwọn nǹkan yìí tán bá ti sọ̀rọ̀ tán bá ti sọ́bọ̀ ń sọ pé ọ̀dà àti gbọ́ in tá ń sọ yìí gangan ẹ bá wa wá oye torí tá bá ń sọ̀rọ̀ nípa tàwídù so in tí ìtumọ̀ ohun tí kìíní ìkó sínú nǹkan kí nǹkan mà nífa ìgbàgbọ́ wahdatul wujudi mà nífa li'annaka ma dumta taqulu mawjud wallahu mawjud fathamma ithnan aina tawhid. Ibrahim Inyas sọ pé Muhammadu Tijani sọ pé lókùngbà tó bá ń sọ pé nǹkan kan ń bẹ Allah bá ẹ̀dá náà ń bẹ ajá sí pé nǹkan méjì ní ń bẹ ní àwọn méjì wọn ń bẹ lọ́gangan nìyẹn ibo ni tawhid wà oye ibo ni tawhid wà ń gbà yẹn
so tọ́ ní ìsìn ọ̀rọ̀ yìí ní ìsìn tá bá tọwọ́ bọ̀ gidi gan wahdatul wujud lọ̀rọ̀ yìí, that is ẹ̀dá Allah tí ń bẹ oye tálọ́bẹ̀ẹ́dà jẹ́ kó bẹ kó máa exist àti Allah tó yá sí pé òun ló jẹ́ ká exist. Èèyàn ò gbọ́dọ̀ sọ wípé ẹ̀dá kan ń bẹ, èèyàn gbọ́dọ̀ gbà wípé Allah nìkan ní ń bẹ, so tí ó máa ṣẹ́rí padà lọ síbi pé gbogbo nǹkan ni Allah. Ẹ̀dá kò ṣáàwà ẹ̀dá Allah ṣáàwà bẹ ni, ṣá Allah ò jẹ́ ká bẹ ni. So àmọ́ torí ẹ̀ ìfẹ́ mọ́ bá wọn wọnú kí ni ìtumọ̀ rẹ̀, èmi ò tẹ́ nídìí ìtumọ̀ rẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí. Ibi tí Ibrahim Inyas ti sọ nínú Jawahirul Ma'ani ibẹ̀ ni kẹ́ ti bá wa mú wa ló bá parí. So ló bá parí, tẹ́ bá sì rí dáadáa ẹ rí pé ó fẹ́ máa sọ wípé irú àwa tá bá ń sọ̀rọ̀ àwọn tí wọ́n rò pé wá ẹni Ọlọ́run ni wọ́n oye, so ẹ rí pé ó fẹ́ máa bíúdì ìdájọ́ lé mi lórí pé ọmọ náà lèmi náà abẹ́ rí wọ́n ṣe rí nù wọ́n níbẹ̀rù Allah kankan oye abẹ́ rí so oníwòròwòrò you don't collect your salary tọ́ so èmi àti àjọ sọ níwájú Allah oye Allah mọ̀ pé bí mo ṣe wà yìí oye àti 2022 ni mo ti gba sálárì gbẹ̀yìn tí mi ò ti ṣiṣẹ́ lábẹ́ ẹni kankan pé mo ń gba sálárì mọ́ oye láti 2022 ni mo ti ṣe kíni mo ti sọ pé yìí ṣiṣẹ́ lábẹ́ ẹni kankan tí mo gba sálárì mọ́. So ibi tó bá ti wá rí sálárì pé mo ń gba sálárì tọ́ ó sọ wájú Allah ìyáfì rẹ o, ó yẹ kí n yáfì rẹ ni, àmọ́ lẹ́kọ̀ọ̀kan àní máa yáfì yín ó ṣe kíni ó mú ẹ̀rí ẹ̀wà wájú Allah oye. So nítorí ẹ kó pè wọlé kó wá gba Ibrahim Inyas sílẹ̀ níbi wàhálà tó kó sí, òun sọ pé sálárì kí ló kàn wá pẹ̀lú sálárì sálárì ò sí wo, sálárì kọ́ ṣàwámà ni. So naam àwọn ṣé olù wọlé. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Wa alaikum assalam warahmatullahi wabarakatuh. Kú dédé wò yóò. Naam. Àmì o àtẹ̀yìn náà lórí dáadáa inshallah. Àmín ya Allah. Mo ń gbádùn prógámù ìmọ̀ ẹ̀sẹ̀ wọlé nísìnyí. Okay. Ìgbà tí ẹ̀ ń sọ̀rọ̀ pa Sheikh Ibrahim Inyas. Naam. Kí ni mo kí fún yín lórí ọ̀rọ̀ tí Sheikh Ibrahim Inyas? Okay. Ẹ tìrìtì àwọn ọmọ àlàfáàtù. Okay. So mi ò wá mo kí fún yín. Ṣé ẹ ti máa ń gbọ́ mi? Sheikh Ibrahim Inyas. Okay. Ṣé ẹ ti máa ń gbọ́ mi tẹ́lẹ̀? Àwọn tí máa ń gbọ́ yín lórí Facebook tẹ́lẹ̀. Okay. Ẹ sì mọ̀ pé mo sọ̀rọ̀ nípa Tìjàníyà dáadáa àbí bẹ́ẹ̀ kọ́? Dáadáa bẹ́ẹ̀ ni. Ṣé láàrin okay ipe ẹ fẹ́ ṣe dédé ṣe gbọ́ rí kí n sọ jáde lẹ́nu mi pé Ibrahim Inyas ọmọ náà ní ṣe rí kí n sọ rí ṣe gbọ́ rí ẹ bá pàdé rí ìwí rí tọ́ barakallahu fik tọ́ àmọ́ tọ́pìkì ta wá ń sọ̀rọ̀ lé lórí lálẹ́ yìí a sọ pé ọmọ náà ni Ibrahim Inyas so awakọ́lá wí o oye pẹ̀lú tí ń bẹ lákọọ́lẹ̀ nínú tírà àwọn àfá Tìjàníyà so òun ni mo fẹ́ kí àwọn Tìjàníyà ẹ mọ̀ pé lọ́dọ̀ wa pẹ̀lú tèmi nájú tó ná àwọn àkọọ́lẹ̀ Ibrahim Inyas ìmọ̀ ń parọ́ máa nẹ́bì tí ó sọ pé nẹ́bì sọ̀rọ̀ kan tá a bá sọ pé ọ̀rọ̀ tó sọ yìí irọ́ ni pé kò síbì kankan wọ́n sọ pé a fẹ́ràn nẹ́bì ni torí ẹ̀ la ṣe ń sọ pé Ibrahim Inyas ń sọ láti fi gbé ìfà nẹ́bì ni whereas in attribute ẹ̀sán nẹ́bì sọ́lẹ́mù ni tọ́ àmọ́ àwárí nínú tíra Tìjàníyà ad-Durratul Kharida sharhul Yaqutatil Farida tí wọ́n sọ pé kadhaka muftarin ala Tijani maq'aduhu yakunu fin nirani gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ẹni tó ṣe kíni gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà lẹni tó parọ́ Mamadu Tijani àga rẹ̀ yóò wà nù kíni yóò wà nù náà so níbi tí wọ́n ti ń sọ̀rọ̀ nípa pé kí èèyàn má parọ́ mọ́ Annabi sallallahu oye wọ́n lẹ́ni tó bá parọ́ Mamadu Tijani náà ipé ọmọ náà ni àga rẹ̀ tí ó fi jókòó wà nù náà tó ọ̀rọ̀ kan wá ń bẹ nínú Jawahirur Rasail juz'u ẹlẹ́ẹ̀kejì page 60
tí Ibrahim Inyas sọ pé Ash-Shaykh Tijani yaqulu fi Jawahir al-Ma'ani oye حقيقة التوحيد لا تدرك لأنك ما دمت تقول موجود والله موجود فثم اثنان أين توحيد لا توحيد إلا إذا كان توحيد لله بالله إلى الله ọ̀rọ̀ yìí mo ń sọ fún gbogbo Tìjàní ayé pé wọ́n fún mi níbi tí ọ̀rọ̀ tí Ibrahim Inyas sọ pé Ahmadu Tijani sọ nínú Jawahirul Ma'ani yìí kí wọ́n sọ ibi tó wà fún mi nínú Jawahirul Ma'ani so àìjẹ́ bẹ́ẹ̀ ajá sí wípé Ibrahim Inyas parọ́ mọ́ Ahmadu Tijani nù idhan yakunu finnar ajá sí wípé yóò wà nínú náà nù oye in tí mò ń sọ lálẹ́ yìí nù ẹ̀rí pé kò wulẹ̀ kò iṣẹ́ ohun tó le tó fa stress lọ títí. ana ma'akum. Tayyib barakallah. Naam. So inji mo kò fẹ́ mọ̀ náà nìyẹn. Oh tayyib. Shukran jazilan. Okay tayyib barakallahu fi. Barakallahu fi. Ẹ̀sùn. Wọ́n ní táwọn kan fẹ́ máa nù. Oye. So. Ọ̀rọ̀ tí wá ń bí ẹ̀rí pé ọ̀rọ̀ tí wá ń bí kìí ṣe ìbú àwa ò ráyè ká máa ṣẹ̀ṣẹ̀ wá bú ìbú kan àwa mọ̀ pé tá bá ti ní ẹ̀rí lọ́wọ́ ó ká àwọn oníbídíà lára so kéèyàn kojú àwọn oníbídíà pẹ̀lú ẹ̀rí wallahi ó bà wọ́n nínú jẹ́ ó ṣe kí ni ó bà wọ́n nínú jẹ́ ju kẹwàá máa bú wọn kẹ máa lálà sí wọn lọ oye ó bà wọ́n nínú jẹ́ gan so kẹ kojú wọn pẹ̀lú ẹ̀rí kẹ fèsì wọn pẹ̀lú ẹ̀rí a máa dùn wọn a máa bà wọ́n nínú jẹ́ ju kí ni kẹ fèsì wọn pẹ̀lú reality a máa bà wọ́n nínú jẹ́ ju kẹ máa ṣe kí ni kẹ máa ṣépè fún wọn lọ tó rẹ̀ lẹ́ṣẹ́ rí pé àwọn ti wá wò nídìí èpè oye so kò sí táwà fẹ́ fi ṣe oye báyìí so fún di eléyìí a ṣì wà lórí ìntàwà ní orí rẹ̀ kálọ̀bẹ̀ẹ́dà kí ó ṣe rárá fún ẹnì kọ̀ọ̀kan wa. Al-Hilaj TV ò sí ń bí lálẹ́ ìṣ àbí wọ́n wà ní Naam. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. Naam. Wọ́n ti sọ̀kalẹ̀. Ta ni so ta ló tún wà ń bẹ̀?
ẹ̀yin tá ń gbé wọlé nẹ́tíwọ̀kì ó ń ṣe bákan báyìí kẹ́ ẹ máa táàpù ẹ̀ kó lè bá ṣe kí ni kó lè bá dó pé wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh akódédé wòye o náà ẹ wo gbìyànjú ni o náà Allahumma amin. Barakallahu fiik. Ṣé wọ́n ń sá ní 59 ẹgbọ́dé yìí?